Praise the Lord. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ láti arígbà ní àṣálẹ́ yìí láti wà níwájú Ọlọ́run alààyè, Ọlọ́run tí ó kẹ́ wa, Ọlọ́run tí ó sì fẹ́ wa, Ọlọ́run tí ó sì ṣe fún wa láti lè jẹ́ alábàápín nínú ẹ̀kọ́ Bíbélì ti àṣálẹ́ yìí. Bí a ti ń bẹ̀rẹ̀, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ ní ọ̀run, Ọlọ́run ayérayé, a gbé yín ga fún ìwàláàyè rẹ. A dúpẹ́ Olúwa fún ààbò rẹ lórí wa, a dúpẹ́ fún ìpamọ́ rẹ. A dúpẹ́ Olúwa fún àtìlẹ́yìn rẹ, a dúpẹ́ Olúwa fún ojúrere rẹ. A dúpẹ́ láti ìjẹ́jọ́ wa títí di àkókò yìí nítorí pé ẹ ò fi wá sílẹ̀. A dúpẹ́ fún ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ. A yìn ọ́ nítorí pé ẹ dára sí wa ní gbogbo ọ̀nà. A dúpẹ́ nítorí pé ẹ ń gbọ́ tiwa. A dúpẹ́ ń ṣe àwọn ẹ̀sìn wa ní ìtẹ́wọ́gbà. Ní orúkọ Jésù a wí pé ẹ ṣé nítorí pé ẹ jẹ́ kí ó ṣeéṣe fún wa láì tún farahàn níwájú ní ti àṣálẹ́ yìí Olúwa. À ń fi ètò ẹ̀kọ́ Bíbélì ti alẹ́ yìí lé yín lọ́wọ́, a sì ń béèrè kẹ́ ẹ darapọ̀ pẹ̀lú wa, kẹ́ ẹ gba ìṣàkóso, kẹ́ ẹ wá kọ́ wa, kẹ́ ẹ tan ìmọ́lẹ̀ sínú ayé wa sípa ẹsẹ̀ wa nípasẹ̀ ọ̀rọ̀ yìí ti àṣálẹ́ yìí, kí ayé wa kó má ṣe rí bákan náà mọ́ lẹ́yìn ẹ̀kọ́ ti àṣálẹ́ yìí. Àwa ń dúpẹ́ Olúwa nítorí pé ẹ ti gbọ́ tiwa. Ní orúkọ Jésù Kristi Olúwa ni a ti gbàdúrà. Jẹ́ kí a mú ìwé wa nígbà tá a kọ orin 15 nínú ìwé orin wa onírúurú 15. Ọlọ́run mi, ìgbà tí mo fi yánu wò gbogbo ayé tó ti fi ọwọ́ rẹ dá, mo rí ìràwọ̀, mo gbóhùn àrá tí ń sán, agbára rẹ hàn ní gbogbo ayé. Ọkàn mi ń kọrin sólùgbàlà mi, agbára rẹ ti tóbi tó. Ọkàn mi ń kọrin sólùgbàlà mi, agbára rẹ ti tóbi tó. Praise the Lord. Ní ìjẹ́jọ́, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí a rí gbà nípa nípa ẹ̀kọ́ náà, èyí tí a lọ nínú rẹ̀ ní ìjẹ́jọ́ tí a pè ní agbára ọ̀rọ̀ Ọlọ́run. A sì bá a sọ nípa ohun tí agbára Ọlọ́run túmọ̀ sí àti ohun tí ọ̀rọ̀ Ọlọ́run túmọ̀ sí àti ohun tí agbára rẹ̀ sì ń ṣe nínú ayé wa. A sì ń dúpẹ́ nítorí wípé Ọlọ́run nípa agbára tí ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ṣe ìgbàlà fún wa, ó ra ìyè fún wa, ó sì fún wa ní ìrètí ayọ̀ àìnípẹ̀kun. Iná ni májẹ̀mú àìnípẹ̀kun èyí tí a bá wa dá nípasẹ̀ Jésù Kristi Olúwa. Lónìí à ń lọ nínú àkọlé mìíràn tí a pè ní àkókò láti ṣe àtúnkọ́. Àkókò láti ṣe àtúnkọ́. Àkókò láti ṣe àtúnkọ́, a time to rebuild. Ṣáájú kí a tó lọ nínú ẹ̀kọ́ náà, nínú ọ̀rọ̀ àkọ́sọ, ní ìjẹ́jọ́ a ti ń bá wa sọ nípa bí àwọn ènìyàn Ísírẹ́lì ṣe lọ sí ìgbèkùn àti bí Olúwa ti ṣe sọ àsọtẹ́lẹ̀ nípasẹ̀ àwọn wòlíì rẹ̀ láti mú wọn padà wá sí ilẹ̀ wọn, àti bí Olúwa ti ṣe pa àṣẹ fún ọba Kírúsì láti lè mú pèsè ọ̀nà èyí tí àwọn ènìyàn Ísírẹ́lì, àwọn ènìyàn Júdà yóò fi padà sí ilẹ̀ ìní wọn. Nígbà tí àwọn ènìyàn Júdà tàbí àwọn ènìyàn Ísírẹ́lì tí a yọ̀ǹda wọn, pàápàá jùlọ láti gba ìtúsílẹ̀ àti ìdáǹdè àti òmìnira kúrò ní oko ẹrú èyí tí wọ́n ti wà ní Bábílónì fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, náà ni pé a fún wọn ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti padà sí ilẹ̀ ìní wọn. Ní nǹkan bíi 50,000 ènìyàn ni ó sì padà wá sí ilẹ̀ bàbá àwọn, ilẹ̀ àbínibí wọn ní Júdà. Nínú ìwé Ẹ́sírà, ẹ jẹ́ kí a wo orí ìkejì, mo kà láti ẹsẹ̀ 64 àti ẹsẹ̀ 65. Àpapọ̀ gbogbo ìjọ náà jẹ́ 2,021,890, 42,360. Ní àyíká ìránṣẹ́kùnrin wọn àti ìránṣẹ́bìnrin wọn tí ó jẹ́ 8,463, 7,337. Igba akọrin 200, ọkùnrin àti akọrin obìnrin ni ó sì wà nínú wọn. Jẹ́ kí a wo Ọlọ́run jẹ́ kí a mọ̀ nípasẹ̀ àkọsílẹ̀ Ẹ́sírà nípa iye àwọn ènìyàn tí ó padà wá sí ilẹ̀ àbínibí wọn ní Júdà. Pẹ̀lú ìmóríyá ṣe ni wọ́n kọ́ pẹpẹ tí wọ́n sì mú ìsìn Olúwa èyí tí wọ́n ti fi sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ní ọ̀kúnkúndùn, ni pé wọ́n gbé pẹpẹ Olúwa, wọ́n gbé dìde, wọ́n kọ́ pẹpẹ. Iná ni fún ẹbọ àti fún ìjọsìn wọn sí Olúwa. Nínú ìwé Ẹ́sírà orí ìkẹta, mo kà láti ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkẹfà. Nígbà tí oṣù keje sì pé tí àwọn ọmọ Ísírẹ́lì sì wà nínú ìlú wọn nì,
àwọn ènìyàn náà kó ara wọn jọ pọ̀ bí ẹnìkan sí Jerúsálẹ́mù. Jeṣua ọmọ Jehoṣadaki sì dìde pẹ̀lú àwọn arákùnrin rẹ̀, àwọn àlùfáà àti Serubbabeli ọmọ Ṣealtieli àti àwọn arákùnrin rẹ̀. Wọ́n sì tẹ́ pẹpẹ Ọlọ́run Israẹli láti máa rú ẹbọ ọrẹ sísun lórí rẹ̀, gẹ́gẹ́ bí a ti kọ ọ́ nínú òfin Mósè ènìyàn Ọlọ́run. Wọ́n sì gbé pẹpẹ náà ka ìpìlẹ̀ rẹ̀ nítorí ẹ̀rù bà wọ́n nítorí tí àwọn ènìyàn ilẹ̀ wọn nì. Wọ́n sì rú ẹbọ ọrẹ sísun sí Olúwa, ọrẹ ẹbọ sísun ní òwúrọ̀ àti ní àṣálẹ́. Wọ́n sì pa àsè àgọ́ mọ́ pẹ̀lú, gẹ́gẹ́ bí a ti kọ ọ́. Wọ́n sì rú ẹbọ sísun ojoojúmọ́ pẹ̀lú nípa iye tí a pa ní àṣẹ, gẹ́gẹ́ bí ìsìn ojoojúmọ́. Lẹ́yìn náà, wọ́n sì rú ẹbọ sísun ìgbà gbogbo àti ti oṣù tuntun àti ti gbogbo àjọ Olúwa tí a sì yà sí mímọ́, àti ti olúkúlùkù tí ó fi tinútinú rú ẹbọ àtinúwá sí Olúwa. Ẹsẹ̀ kẹfà, láti ọjọ́ ìkíní oṣù keje ni wọ́n bẹ̀rẹ̀ láti máa rú ẹbọ sísun sí Olúwa, ṣùgbọ́n a kò tí ì fi ìpìlẹ̀ tẹ́ḿpìlì Olúwa lélẹ̀. Ẹ jẹ́ kí a wá ń sọ fún wa nípa akitiyan tàbí ìmóríyá tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n ní, àti ìpòǹgbẹ ọkàn àti ìyára ti ọkàn èyí tí wọ́n ní wípé a dá wọn padà, wípé a mú wọn padà wá sí ilẹ̀ àbínibí wọn. A rí pé orí wọn yá. Ohun àkọ́kọ́ tí wọ́n sì mọ̀ wípé ó yẹ kí wọ́n ṣe náà ni wípé wọ́n gbé pẹpẹ kalẹ̀ láti máa rú ẹbọ àti láti máa jọ́sìn sí Olúwa, gẹ́gẹ́ bí a ti ṣe fi àṣẹ rẹ̀ lélẹ̀ fún wọn nípasẹ̀ wòlíì Mósè. A rí wípé èyí jẹ́ ohun àkọ́kọ́ nítorí pé wọ́n mọ Ọlọ́run wọn, wọ́n sì mọ̀ wípé ohun tí ó yẹ náà láti máa ṣe náà ni pé láti máa sin Ọlọ́run àti láti máa wá ojú Olúwa. Ẹni pé pẹ̀lú ìgbóná ọkàn ṣe ni wọ́n sì pinnu rẹ̀ láti tú tẹ́ḿpìlì Olúwa kọ́ ní ẹsẹ̀ ìkẹjọ ìwé Ẹ́sírà orí ìkẹta. Ní ọdún kejì tí wọ́n wá sí ilé Ọlọ́run ní Jerúsálẹ́mù, ní oṣù kejì ni Serubbabeli ọmọ Ṣealtieli bẹ̀rẹ̀, àti Jeṣua ọmọ Josadaki àti ìyókù àwọn arákùnrin wọn, àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì àti gbogbo àwọn tí ó ti ìgbèkùn jáde wá sí Jerúsálẹ́mù. Wọ́n sì yan àwọn ọmọ Léfì láti ẹni ogún ọdún àti jù bẹ́ẹ̀ lọ láti máa tọ́jú iṣẹ́ ilé Olúwa. Ẹni pé wọ́n pinnu rẹ̀ wípé èyí ni ó ṣẹlẹ̀ nítorí pé ó jẹ́ ohun ìbànújẹ́ ọkàn fún àwọn ènìyàn wọ̀nyí, torí pé bí a ṣe kó wọn lọ sí ìgbèkùn, bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀tá bà tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́. Wọ́n sì parun, wọ́n wó o palẹ̀. A rí pé nígbà tí wọ́n sì dé, òtítọ́ kò tí ì sí àǹfààní fún wọn láti máa jọ́sìn Ọlọ́run nínú tẹ́ḿpìlì, ṣùgbọ́n wọ́n gbé pẹpẹ kalẹ̀, wọ́n sì ń ṣe ètò àwọn ẹbọ sísun sí Olúwa, ẹbọ àárọ̀ àti ẹbọ àṣálẹ́, ẹbọ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ àti ẹbọ oṣù tuntun. Gbogbo àwọn nǹkan yìí ni wọn ò fi sílẹ̀ láti máa ṣe. A rí pé pẹ̀lú ìgbóná ọkàn èyí tí ó jẹ́ wípé wọ́n ní tí wọ́n fi ṣe ìpìlẹ̀ tẹ́ḿpìlì tuntun, a rí pé èyí náà ni èyí tí ó dàbí ẹni pé kò rọrùn fún wọn láti tọ́jú. Òtítọ́ ni a jẹ́ kí a wo ọ̀pọ̀ ìgbà mìíràn tí ènìyàn bá ní ìwúrí láti ṣe ìpìlẹ̀ ilé, bóyá nípa ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ tàbí nípa ohun kan tí ó dé bá olúwa rẹ̀. A rí pé ó lè ṣe ìpìlẹ̀, ṣùgbọ́n bí iṣẹ́ yìí bá ń tẹ̀síwájú, bí àwọn ìkọ̀kọ̀ bá ń ṣẹlẹ̀, bí àwọn ìrònú mìíràn bá wọ inú ọkàn rẹ̀, a rí pé láti tún máa ṣe ìtọ́jú kíkọ́ ilé yìí lè jẹ́ ohun tí ó ṣòro tàbí ohun tí kò rọrùn rárá. Bẹ́ẹ̀ náà ni àwọn ènìyàn wọ̀nyí, a rí pé pẹ̀lú ìgbóná ọkàn ni wọ́n ṣe ìpìlẹ̀ tẹ́ḿpìlì tuntun, ṣùgbọ́n a rí pé láti tẹ̀síwájú nínú iṣẹ́ náà ó jẹ́ èyí tí kò rọrùn rárá. Ẹni pé àwọn igi èyí tó jẹ́ wípé wọ́n máa mú wá jẹ́ èyí tí wọ́n mú wá láti ọ̀nà jíjìn wá láti Lẹ́bálónì. Nínú ìwé Ẹ́sírà yẹn orí ìkẹta ẹsẹ̀ ìkeje ni wọ́n sì fi owó fún àwọn ọ̀mọ̀lé pẹ̀lú, àti fún àwọn gbẹ́nàgbẹ́nà pẹ̀lú oúnjẹ àti ohun mímu àti òróró, fún àwọn ará Sídónì àti fún àwọn ará Tírè, láti mú igi kédárì ti Lẹ́bálónì wá sí òkun Jópa, gẹ́gẹ́ bí àṣẹ tí wọ́n gbà láti ọwọ́ Kíruṣì ọba Páṣíà. A rí pé gbogbo nǹkan yìí ni ó ń ṣẹlẹ̀ ní ìgbà àtàkù tí wọ́n ń tú tẹ́ḿpìlì náà kọ́. Ni pé
àárẹ̀ dàbí ẹni pé ó mú ọ nítorí pé ibi tí a ti mú igi wá fún kíkọ́ ilé náà jẹ́ láti ọ̀nà jíjìn wá láti Lẹ́bánónì. Èyí sì jẹ́ ohun tí yẹ kó máa gba àkókò púpọ̀ jù, bẹ́ẹ̀ náà ni yóò sì ná wọn ní owó púpọ̀ nínú àwọn ìgbésẹ̀ gbogbo tí wọ́n máa gbé nípa títún tẹ́ḿpìlì Ọlọ́run kọ́ ní Jerúsálẹ́mù. Yàtọ̀ sí eléyìí, ṣe ni àwọn ènìyàn yìí wọ́n bẹ̀rẹ̀ sí ronú nípa bí wọ́n ṣe máa gbé ìgbé ayé wọn, ní ti ìgbé wọn, ní ti oúnjẹ, ní ti aṣọ, ní ti ilé gbígbé àti ní ti àwọn nǹkan mìíràn. A rí pé èyí jẹ́ ohun tó jẹ́ wípé ó máa ná wọn ní owó púpọ̀, èyí tó sì jẹ́ pé wọ́n ń ronú nípa rẹ̀, báwo la ṣe máa ṣe. Jáwọ́ náà kì í ronú nípa àwọn ohun tí a ó jẹ, ohun tí a ó mu, nínú èyí tí jẹ́ wípé kò fún wa ní àǹfààní àti ààyè gbígbòòrò láti sin Ọlọ́run. Ṣùgbọ́n Jésù Olúwa ń sọ fún wa nínú ìwé Mátíù orí ìkẹfà, ìwé Mátíù, ẹ jẹ́ kí a wo ohun tí orí ìkẹfà ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n tí ó sọ fún wa. Ó nítorí ṣáájú ní ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, ó ní nítorí náà mo wí fún yín, ẹ má ṣe ṣe àníyàn nítorí ẹ̀mí yín, ohun tí ẹ ó jẹ tàbí ohun tí ẹ ó mu, àti fún ara yín ohun tí ẹ ó fi bora. Ẹ̀mí kò wá ju oúnjẹ lọ, tàbí ara ni kò ju aṣọ lọ. Ẹ sáà wo ẹyẹ ojú ọ̀run, wọn ò kì í fúnrúgbìn, bẹ́ẹ̀ ni wọn ò kì í kórè, wọn ò kì í sì kójọ sínú abà, ṣùgbọ́n Baba yín tí ń bẹ ní ọ̀run ń bọ́ wọn. Ẹ̀yin kò wá sàn jù wọ́n lọ? Ta ni nínú yín nípa àníyàn ṣíṣe tí ó lè fi ìgbọ̀wọ́ kan kún ọjọ́ ayé rẹ̀? Èéṣe tí ẹ̀yin sì fi ń ṣe àníyàn nítorí aṣọ? Kíyèsí lílì tí ń bẹ ní ìgbẹ́ bí wọ́n ti ń dàgbà, wọn ò kì í ṣiṣẹ́, bẹ́ẹ̀ ni wọn ò kì í rànwú. Mo wí fún yín pé a kò ṣe Sólómọ́nì pàápàá ní ọ̀ṣọ́ nínú gbogbo ògo rẹ̀ tó bí ọ̀kan nínú ìwọ̀nyí. Jẹ́ bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ ní aṣọ, bẹ́ẹ̀ èyí tí ó wà lónìí tí a sì gbà sínú iná lọ́la, mélòó mélòó ni kì yóò fi lè wọ̀ yín ní aṣọ, ẹ̀yin oníkékeré ìgbàgbọ́? Nítorí náà ẹ má ṣe àníyàn wípé kí ni a ó jẹ, tàbí kí ni a ó mu, tàbí aṣọ wo ni a ó fi wọ̀ wá. Nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn kèfèrí ń wá kiri. Nítorí Bàbá yín tí ń bẹ ní ọ̀run mọ̀ pé ẹ̀yin kò lè ṣe aláìní gbogbo nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀, gbogbo nǹkan wọ̀nyí ni a ó sì fi kún fún yín. Praise the Lord. Ẹ jẹ́ kí a wo ohun tí Jésù ń sọ fún wa. A rí pé gbogbo àwọn ẹ̀kọ́ yìí ni àwọn ènìyàn Ísírẹ́lì èyí ni wọ́n ń wá, èyí ni ó sì jẹ́ ìpòǹgbẹ ọkàn wọn tí àárẹ̀ fi mú wọn nínú iṣẹ́ náà. Ǹjẹ́ àárẹ̀ kì í mú wa nípa sísin Olúwa nígbà tí a bá ronú nípa ohun tí a ó jẹ, ohun tí a ó mu, tàbí ohun tí a ó ná, tàbí a ó ṣe tọ́jú ilé wa, bí a ó ṣe tọ́jú aya, bí a ó ṣe tọ́jú ọkọ, bí a ó ṣe tọ́jú àwọn ọmọ wa? Jésù ń sọ fún wa pé kí a má ṣe àníyàn ní ti ohun tí a ó jẹ, ṣùgbọ́n kí a kọ́kọ́ máa lépa ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀. Gbogbo àwọn nǹkan yìí tí ó kù ni a ó fi kún fún wa. A ó fi ọmọ kún fún wa, a ó fi owó kún fún wa, a ó fi aṣọ kún fún wa, a ó fi ìbùkún kún fún wa. Ohun wọn ni tí a lè máa lépa ní ti ara wa tàbí ní ti ayé wa. Jésù ń jẹ́ kí a mọ̀ wípé gbogbo àwọn nǹkan yìí ni a ó fi kún fún wa. Èrè ni nígbà tí a bá sin Ọlọ́run, nígbà tí a bá wá Ọlọ́run, nígbà tí a bá jẹ́ olùṣọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nígbà tí a bá ń pòǹgbẹ ìfẹ́ rẹ̀, nígbà tí a ò bá ka ẹ̀mí wa sí, nígbà tí a ò bá ka ayé wa sí. Jésù ń bẹ níbẹ̀ fún wa. Bàbá wa tí ń bẹ níbẹ̀, bàbá wa tí ń bẹ ní ọ̀run, ó ń bẹ níbẹ̀ fún wa láti bá àìní wa pàdé àti láti bá àwọn nǹkan wọ̀nyí pàdé nínú ayé wa. A rí pé àwọn ènìyàn Ísírẹ́lì, gbogbo àwọn nǹkan ni wọ́n ronú nípa rẹ̀, ètò sì jẹ́ wípé a kò mú kí iṣẹ́ náà kí ó tẹ̀síwájú bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Ẹni pé wọ́n ronú pé a ó kọ́ ilé wa, a ó gbin ọgbà àjàrà, a ó sì ṣe ìkórè àwọn ohun ọ̀gbìn wa. Ẹni pé wọ́n sì ń wá pápá oko tútù fún àwọn agbo ẹran wọn àti ìbákasíẹ̀ wọn. A sì rí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ń tẹ̀síwájú sí wípé ó yẹ tí àwa ní láti ní o. Gbogbo àwọn nǹkan ni a ó sì ní. Ẹni pé wọ́n ń pòǹgbẹ àwọn nǹkan wọ̀nyí nígbà tí wọ́n fi iṣẹ́ ìsìn tàbí iṣẹ́ ilé Ọlọ́run sílẹ̀ láì ṣe ohun tí a ti, gẹ́gẹ́ bí a ti sọ fún wa. A láti mọ̀ pé láti fi ayé wa fún Ọlọ́run, èyí jẹ́ ohun àkọ́kọ́. Ó gbọ́dọ̀ jẹ́ ohun tí a ní láti mú ní ọ̀kúnkúndùn, kí a sì gba Ọlọ́run gbọ́ fún ìpèsè
àwọn nǹkan wọ̀nyí tí a lè nílò. Then àwọn ohun ìkẹta èyí tí jẹ́ wípé ó wà ní ti bí àwọn ènìyàn yìí ṣe ń fà sẹ́yìn náà ni ní ti àwọn ènìyàn tí ó wà ní agbègbè wọn àti àwọn ènìyàn tí ó yí wọn ká. Nínú ìwé Ẹ́sírà orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrin, onígbà náà ni àwọn ènìyàn ilẹ̀ náà mú ọwọ́ àwọn ènìyàn Júdà rọ̀, wọ́n sì yọ wọ́n ní ẹnu nínú kíkọ́ ilé náà. Mo gbàdúrà gbogbo agbára tó bá ń yọ yín lẹ́nu, Olúwa yóò yọ wọ́n lẹ́nu. Gbogbo agbára, gbogbo ìjọba tó bá ń yọ yín lẹ́nu, mo gbàdúrà Olúwa yóò yọ wọ́n lẹ́nu. Àwọn ènìyàn tí ó wà ní agbègbè, àwọn ènìyàn wọ̀nyí, àwọn ènìyàn tí ó wà ní àyíká, ẹni pé wọ́n mú ọwọ́ àwọn ènìyàn Júdà rọ̀, wọ́n ń dá wọn lẹ́kun nínú iṣẹ́ náà, wọ́n sì ń dààmú wọn láti má ṣe lè tẹ̀síwájú bó ti àti bó ti yẹ lẹ́nu iṣẹ́ náà. Ṣé ni àwọn ènìyàn yìí, ṣe ni wọ́n wá sí ọ̀dọ̀ wọn, wọ́n sì ń sọ fún wọn wípé a fẹ́ ràn yín lọ́wọ́, a fẹ́ ṣe àtìlẹ́yìn yín, a fẹ́ bá yín kọ́ ilé náà, a fẹ́ bá yín ṣe sí iṣẹ́ kíkọ́ ilé náà. Ṣùgbọ́n ṣe ni àwọn ènìyàn yìí wọ́n kọ̀ ìrànlọ́wọ́ tí àwọn ènìyàn yìí mú wá sí ọ̀dọ̀ wọn. Wọn ò gbà fún àwọn ènìyàn Sáméríà wọ̀nyí. Nígbà tá a bá sì sọ nípa àwọn ará Sáméríà wọ̀nyí, àwọn ni ó ṣẹ̀ wá nípasẹ̀ ìdàpọ̀ pẹ̀lú àwọn ènìyàn Ísírẹ́lì pẹ̀lú àwọn ará Asíríà. Ẹni wípé àwọn ni a pè ní àwọn ènìyàn Sáméríà wọ̀nyí. Ẹni pé àwọn ènìyàn wọ̀nyí wọ́n jẹ́ àwọn ènìyàn tí wọ́n sì ti dàpọ̀ nínú ẹ̀sìn tí wọ́n jogún bá. Bákan náà ni wọ́n sì ti dàpọ̀ nínú nípa fífẹ́ ara wọn, wọ́n ń fẹ́ aya fún ara wọn, sì ń fẹ́ aya obìnrin wọn, àwọn náà ń fẹ́ ọkùnrin wọn. Gbogbo àwọn nǹkan ni ó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń gbìyànjú láti lè mú ẹ̀sìn Yahweh, láti dá ẹ̀sìn Yahweh papọ̀ pẹ̀lú ẹ̀sìn òrìṣà àwọn ará Asíríà. Gbogbo àwọn nǹkan yìí ni ó ń ṣẹlẹ̀ ní ìgbà náà. A rí pé níwọ̀n ìgbà tí àwọn ènìyàn ti gbàgbọ́ wípé nípa irúfẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ àti irú ìdàpọ̀ bẹ́ẹ̀ ni ó mú kí wọ́n lọ sí oko ẹrú, ni ó mú kí wọ́n lọ sí ìgbèkùn, èyí tí Olúwa ti fún wọn ní oore ọ̀fẹ́ láti tó padà sí ilẹ̀ wọn kúrò ní ilẹ̀ Bábílónì. A rí pé òye tètè yí àwọn ènìyàn yìí láti lè rí i pé wọn ò gbà fún wọn àti wípé wọ́n kọ̀ fún wọn ní ti ìrànlọ́wọ́ tí wọ́n ń gbìyànjú rẹ̀ láti mú wá sí ọ̀dọ̀ wọn, wípé ẹ jẹ́ kí a ràn yín lọ́wọ́ láti kí a jọ jùmọ̀ kọ́ ilé náà. Wọ́n ti mọ ohun tó ṣẹlẹ̀, wọ́n ti mọ ní irú ìgbé ayé tí wọ́n ń gbé ṣáájú àkókò náà tí ó fà á tí àwọn ènìyàn yìí fi lọ sí ìgbèkùn. Ẹ jẹ́ kí a wo nínú ìwé Kọ́ríńtì ìkíní, ẹ jẹ́ kí a wo ti orí ìkẹfà. Kọ́ríńtì ìkíní orí ìkẹfà, mo ka ẹsẹ̀ ìkẹsàn-án. Kọ́ríńtì ìkíní orí ìkẹfà, ẹ jẹ́ àwọn tí ẹsẹ̀ ìkẹsàn-án sọ fún wa wípé ó ní ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run. This is a great question, a crucial question. Èyí náà ni Paul ń béèrè, pàápàá jùlọ nínú lẹ́tà rẹ̀ sí ìjọ tí ń bẹ ní Kọ́ríńtì. Bí ó ṣe ń kọ lẹ́tà yìí sí ìwọ àti èmi ní ti àṣálẹ́ yìí, ó ní kí a má tọ̀ yín jẹ, kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abòrìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin bá ara wọn jẹ́, ẹsẹ̀ kẹwàá, tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíràn nínú yín sì ti jẹ́rìí, ṣùgbọ́n a ti wẹ̀ yín nù, ṣùgbọ́n a ti sọ yín di mímọ́, ṣùgbọ́n a ti dá yín láre ní orúkọ Jésù Kristi Olúwa àti nípa ẹ̀mí Ọlọ́run wa. Ẹ jẹ́ kí a wo ohun tí Paul ń sọ fún wa. Gbogbo àwọn ẹ̀kọ́ yìí ni a jẹ́ ní ìgbà kan, ṣùgbọ́n a ti sọ wá di òmìnira kúrò lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀, kúrò lọ́wọ́ agbára Sátánì, kúrò lọ́wọ́ iṣẹ́ ti ara wọn ni. A ti sọ wá di òmìnira, a ti dá wa ní ìdè, a ti dá wa láre. Nítorí náà a rí pé nígbà tí a jẹ́ àwọn nǹkan wọ̀nyí, nígbà tí a ń gbé ìgbé ayé àtijọ́, nígbà tí ògbólógbòó ọkùnrin ní í ṣàkóso ayé wa, a lọ sí oko ẹrú, a lọ sínú ìjìyà, a lọ sínú ìpọ́njú, a sì ń jẹ́ kí a mọ̀ wípé ìrètí ìparun náà ni yóò jẹ́ àtúbọ̀tán rẹ̀. Ṣùgbọ́n a ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀tọ̀ tó rí ọ̀fẹ́ èyí tí a rí gbà tá a fi já wa gbà kó lọ́wọ́ ipá àtagbára òkùnkùn wọn ni sínú ìjọba àyànfẹ́ ọmọ Ọlọ́run. Nítorí náà àwa ti ní ìrírí kan tẹ́lẹ̀ nípa àwọn ohun wọn ni, ṣùgbọ́n nísinsìnyí a ò tún gbọ́dọ̀ tún padà sínú àwọn ìwà bẹ́ẹ̀, a ò tún gbọ́dọ̀ padà sínú àwọn ìṣe bẹ́ẹ̀, a ò tún gbọ́dọ̀ padà sínú
àwọn irú ètò ìgbé ayé bẹ́ẹ̀ á láti dúró ní òmìnira nínú òmìnira tí a ti fi sọ wá di òmìnira nínú Jésù Kristi Olúwa. Nínú ìwé Kọ́ríńtì kejì ẹ jẹ́ kí a wo orí ìkẹfà. Kọ́ríńtì kejì orí ìkẹfà, mo kà láti ẹsẹ̀ ìkẹrìnlá. Kọ́ríńtì kejì orí ìkẹfà, mo bẹ̀rẹ̀ sí kà láti ẹsẹ̀ ìkẹrìnlá. Ó ní ẹ má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́, nítorí ìdàpọ̀ kí ni òdodo ní pẹ̀lú àìṣòdodo? Ìdàpọ̀ kí ni ìmọ́lẹ̀ sì ní pẹ̀lú òkùnkùn? Ẹni pé bí a bá ti sọ wá di òmìnira, a ti di ọmọ ìmọ́lẹ̀. Bí a bá ti gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, a ti di ọmọ ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ ń gbé nínú ọkàn wa, a sì ń gbé nínú ìmọ́lẹ̀. A mọ Ọlọ́run, Ọlọ́run sì ti mọ̀ wá, a ti jẹ́ ọmọ rẹ̀, òun náà sì jẹ́ bàbá wa. Nítorí náà a ò gbọ́dọ̀ fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. Ìbájẹ́ níbi iṣẹ́ wa, ìbájẹ́ ní àdúgbò wa, ìbájẹ́ níbi òwò wa, a ò gbọ́dọ̀ fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú wọn. A ò gbọ́dọ̀ fi ohunkóhun dàpọ̀ pẹ̀lú wọn. Ẹni pé bí wọ́n bá ń sọ wípé a fẹ́ ṣe orò kan o ní àdúgbò ibi tí a ti gbé ń tajà, a ò gbọ́dọ̀ jẹ́ kí ohunkóhun kí ó dà wá papọ̀ pẹ̀lú wọn. Wọ́n lọ sí ibì kan ni wọ́n ní kí a lọ ṣe sàárà, a lọ sí ibì kan ni wọ́n ní kí a lọ ṣe ètùtù nítorí pé kí a lè máa tà ní àdúgbò wa tàbí nínú ọjà yìí. A ò gbọ́dọ̀ fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú wọn. Ohunkóhun tí ó bá lòdì sí ìfẹ́ Ọlọ́run, a ò gbọ́dọ̀ fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ wa tàbí àwọn ojúgbà wa tó ń bẹ nínú ayé, nítorí pé kò sí ìdàpọ̀ tó ń bẹ ní ẹ̀rín àwa àti àwọn. Nítorí pé kò sí ìdàpọ̀ tó ń bẹ lẹ́rìn òkùnkùn àti ìmọ́lẹ̀. Nígbà tí ìmọ́lẹ̀ bá wà, òkùnkùn máa sá ni. Nígbà tí òkùnkùn bá sì dé, a rí pé ìmọ́lẹ̀ ò ní sí. Ẹni pé a ní láti mọ̀ pé àwa jẹ́ ti ìmọ́lẹ̀, àwọn jẹ́ ti òkùnkùn. Nítorí náà kò sí ohunkóhun tí a lè jọ ní papọ̀, nítorí pé àwa kì í ṣe ọ̀kan náà. Ó ní ìrẹ́pọ̀ kí ni Kristi sì ní pẹ̀lú Bélíálì, tàbí ìpín wo ni ẹni tí ó gbàgbọ́ sì ní pẹ̀lú aláìgbàgbọ́? Kí ni ìpín tí wọ́n ní? Kí ni tí wọ́n jọ ní ṣọ̀kan? Kí ni tí wọ́n jọ jùmọ̀ ní papọ̀? Kò sí lábẹ́ bó ti òkè orí. Ó ní ẹsẹ̀ kẹrìndínlógún ní ìrẹ́pọ̀ kí ni tẹ́ḿpìlì Ọlọ́run sì ní pẹ̀lú òrìṣà, nítorí ẹ̀yin ni tẹ́ḿpìlì Ọlọ́run alààyè, gẹ́gẹ́ bí Ọlọ́run ti wí pé èmi yóò gbé inú wọn, èmi yóò sì máa rìn nínú wọn, èmi yóò sì jẹ́ Ọlọ́run wọn, wọn yóò sì jẹ́ ènìyàn mi. Praise the Lord. Ẹni pé àwa jẹ́ ti Ọlọ́run, tẹ́ḿpìlì Ọlọ́run ni àwa ń ṣe, torí pé a ti rà wá ní iye kan, a ti rà wá nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Kì í ṣe nípa owó ni a fi rà wá, kì í ṣe nípa dúkìá ayé yìí ni a fi rà wá, bí kò ṣe nípa ẹ̀jẹ̀ iyebíye. Òun náà ni a fi rà wá, tí a fi sọ wá di mímọ́. A kì í ṣe ti ara wa mọ́, a kì í ṣe ti ẹnikẹ́ni, bí kò ṣe ti Ọlọ́run wa ni àwa ṣe. Ó ní àkóso àti gbogbo àṣẹ ní orí wa. Ó ní òun yóò máa gbé inú wa, àwa yóò sì máa rìn nínú rẹ̀. Òun á máa rìn nínú ayé wa, a ó jẹ́ tirẹ̀, a ó sì jọ ní ohun gbogbo ṣọ̀kan. Ní ẹsẹ̀ 17, ó ní torí náà ẹ jáde kúrò láàrin wọn, kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀ ni Olúwa wí, kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́, èmi yóò sì gbà yín. Ẹ jẹ́ kí a wo ìlérí Ọlọ́run àti ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ sí wa. Ẹ jáde kúrò láàrin wọn. Kò ní kí a jáde kúrò nílé tí a ń gbé pẹ̀lú aláìgbàgbọ́ yẹn, tàbí kí a jáde kúrò ní inú ọjà tí àwọn aláìgbàgbọ́ náà ná. Ṣùgbọ́n ìwà wa kò ní láti wà bákan náà. A láti jáde kúrò nínú ìwà wọn, a láti jáde kúrò nínú àwọn àṣà ayé, a láti jáde kúrò nínú ẹ̀sìn ìbọ̀rìṣà, a láti jáde kúrò nínú iṣẹ́ ti ara, nítorí pé àwa kì í ṣe ti ayé mọ́. Bí a tilẹ̀ ti ń gbé inú ayé, àwa kì í ṣe ti ayé, ṣùgbọ́n àwa ń rìnrìn àjò wa nínú ayé lọ sí ibi ìyè ayérayé. Nígbà tí a bá ya ara wa sí ọ̀tọ̀, nígbà tí a bá jáde kúrò nínú àwọn ìṣe àti ìwà ti ayé wọ̀nyí, ó ń sọ fún wa pé nígbà náà ni Ọlọ́run yóò tó máa jẹ́ bàbá wa. Nígbà náà ni àwa yóò sì jẹ́ ọmọkùnrin rẹ̀ àti ọmọbìnrin rẹ̀. Ó sì wá ń sọ fún wa wípé òun ni Ọlọ́run Olódùmarè, ẹni tí yóò gbà wá lọ́wọ́ agbára Sátánì. Òtítọ́ wọn á bá wa jà. Bí a bá ti jáde, wọ́n á gbìyànjú rẹ̀ láti dìde lòdì sí wa, wọ́n á gbìyànjú rẹ̀ láti ṣe àkọlù sí wa, ṣùgbọ́n Ọlọ́run fi ń dá wa lójú wípé òun yóò sì gbà wá. Hallelujah. Mo gbàdúrà wípé Olúwa yóò gbà ọ́ ní orúkọ Jésù. Ẹni pé èyí ni a ń láti ṣe nígbà tá a bá ti mú ìpinnu wa. Bí ọ̀tá bá dìde, bí ayé bá dìde, bí Sátánì bá dìde, ìlérí wà fún wa wípé Ọlọ́run yóò gbà wá kúrò lọ́wọ́ ipá wọn, àti kúrò lọ́wọ́ agbára wọn, àti kúrò lọ́wọ́ ìdìtẹ̀ wọn, àti kúrò lọ́wọ́ àkọlù wọn. Iná ni ìlérí rẹ̀, èsì ni ogún èyí tí a wà nínú Ọlọ́run wa. Àwọn ènìyàn Júdà wọ́n kọ̀ fún àwọn ènìyàn wọ̀nyí láti kí wọ́n ràn wọ́n lọ́wọ́ nípa kíkọ́ ilé náà. Nígbà tí wọ́n sì kọ̀ fún wọn,
inú bí wọn, inú wọn ru fún irú ohun tí ó ṣẹlẹ̀ yìí. Wọ́n sì ń bí inú ṣe bí wọn tó, wọ́n ń gbìyànjú rẹ̀ láti lè rí wípé wọ́n gba gbogbo ọ̀nà láti ṣe ìdènà sí iṣẹ́ náà. Náà ni pé kí iṣẹ́ náà kí ó má lè tẹ̀síwájú. Ní ẹsẹ̀ ìkẹrin ìwé Ẹ́sírà orí ìkẹrin àti ẹsẹ̀ ìkarùn-ún, ó ní ìgbà náà ni àwọn ènìyàn ilẹ̀ náà mú ọwọ́ àwọn ènìyàn Júdà rọ̀, wọ́n sì yọ wọn ní ẹnu nínú kíkọ́ ilé náà. Wọ́n sì bẹ àwọn ìgbìmọ̀ ní ọ̀wẹ̀ sí wọn láti sọ ìpinnu wọn di asán ní gbogbo ọjọ́ Kírúsì ọba Páṣíà àní títí di ìjọba Dárúsì ọba Páṣíà. Ẹ jẹ́ kí a wo ohun tó ṣẹlẹ̀. A rí i pé nígbà tí Olúwa sọ fún Kírúsì láti kọ́ ilé fún òun ní Jerúsálẹ́mù, a rí i pé lẹ́yìn Kírúsì Atasasta ọba sì tún jẹ ọba. Ẹni pé ní ìgbà Atasasta iṣẹ́ náà dáwọ́ dúró, ṣùgbọ́n iṣẹ́ tí ń dáwọ́ dúró, àwọn náà ti bẹ̀rẹ̀ sí dìde, wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe ìdènà, wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe inúnibíni sí iṣẹ́ ilé náà ní àkókò tàbí ìṣèjọba Kírúsì kí ó tó dé òpin. Ní gbogbo ọjọ́ Atasasta ọba, a rí i pé iṣẹ́ náà kò tilẹ̀ sí rárá kí ó tó tún di àkókò ọba Dárúsì. Ẹ jẹ́ kí a wo ohun tí Olúwa ní ìpinnu. Ẹ jẹ́ kí a wo èròǹgbà Ọlọ́run láti kọ́ ilé fún àwọn ènìyàn rẹ̀ ní Jerúsálẹ́mù. Ṣùgbọ́n bó ti wù kí ó ṣe tó, agbára Ọlọ́run wà síbẹ̀, ètè àti èròǹgbà Ọlọ́run sì wà síbẹ̀. Ẹni ó ń ṣẹlẹ̀, ó ní wọ́n sì bẹ àwọn ìgbìmọ̀, wọ́n bẹ àwọn ènìyàn ní ọ̀wẹ̀, wọ́n bẹ àwọn olùdènà, wọ́n kó àwọn ènìyàn jọ sí ẹ̀yìn ara wọn láti lè mú kí ìpinnu àwọn ènìyàn Júdà kí ó di asán. Gbogbo agbára tí ó lè kójọpọ̀ tì ọ́ láti sọ èrò rere rẹ di asán, Olúwa yóò ṣàkólú sí wọn ní orúkọ Jésù. Àìsàn fún wa pé gbogbo àwọn ẹ̀kan yìí ó ṣẹlẹ̀ ní ọjọ́ Kírúsì ọba Páṣíà àní títí di ìjọba Dárúsì ọba Páṣíà. A rí i pé ìjọba kan ń bẹ lẹ́rìn Kírúsì àti Dárúsì, òun náà ni ìjọba ọba Atasasta. Gbogbo àkókò wọ̀nyí a rí i pé ṣe ni ìdádúró wà nínú iṣẹ́ ilé náà. Gbogbo agbára tó bá lò máa dá ọ dúró pé ò ní tayọ, pé ò ní lọ, ní orúkọ Jésù ilẹ̀ ìlànà kò gbé wọn mì bẹ́ẹ̀. Ẹni pé ṣùgbọ́n ohun tí mo ń ṣe àtẹnumọ́ rẹ̀ náà ni pé nígbà tí ọ̀nà wa bá wu Ọlọ́run, ìlérí Ọlọ́run máa wà lábẹ́ bó ti wù kó rí, ó máa wá sí ìmúṣẹ. Then a rí i pé fún nǹkan bí ọdún 16 ṣe ni tẹ́ḿpìlì náà kò tíì parí rárá, kò tilẹ̀ tíì parí ní nǹkan bí ọdún 16. Then, as often happened during critical periods in Old Testament history, God raised up a prophet to convey his message to his people. Ẹni bó ta ń sọ fún wa ni pé ní nǹkan bí bó ti máa ń ṣẹlẹ̀ ní òrèkóòrè, pàápàá jùlọ ní àwọn àkókò nínú àwọn ìtàn ní àkókò májẹ̀mú láéláé, ṣe ni Ọlọ́run máa ń gbé àwọn wòlíì dìde láti sọ ọ̀rọ̀ rẹ̀ fún àwọn ènìyàn rẹ̀. A rí i pé Hágáì, Ọlọ́run gbé dìde pàápàá jùlọ láti ru àwọn ènìyàn sókè kúrò nínú ipò gbogbo ètí wọ́n wà láti lè bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ḿpìlì náà kíkọ́. Iná ni iṣẹ́ náà tí wọ́n ti kọ̀ sílẹ̀, iṣẹ́ náà tí ó ti dàbẹ́ ni pé ó ń di ìgbàgbé. Ṣùgbọ́n Ọlọ́run gbé Hágáì wòlíì dìde láti ru àwọn ènìyàn sókè kí iṣẹ́ náà kí ó lè tẹ̀síwájú. Àkókò àkọ́kọ́ tá ó sọ̀rọ̀ nípa rẹ̀, òun náà ni a pè ní ìbéèrè ti àkókò. Ìbéèrè ti àkókò nínú ìwé Ẹ́sírà orí ìkíní ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkẹfà láti kẹ́kọ̀ọ́. Ìwé Ẹ́sírà orí ìkíní ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkẹfà ni a ó ti kẹ́kọ̀ọ́. Ní ẹsẹ̀ ìkíní ó ń sọ fún wa nípa wòlíì náà sọ̀rọ̀ ní ọdún kẹ́ni Kírúsì ọba Páṣíà kí ọ̀rọ̀ Olúwa láti ẹnu Jeremáyà wá kí ó lè ṣẹ. Olúwa ru ẹ̀mí Kírúsì ọba Páṣíà sókè tí ó mú kí akéde yí gbogbo ìjọba rẹ̀ ká, a sì kọ̀wé rẹ̀ pẹ̀lú wípé ẹni ká sọ fún wa wípé ní ọdún kẹ́ni Kírúsì ọba Páṣíà, iná ni ọba tí ó gba ìjọba lọ́wọ́ ọba Nebukadnesari tí í ṣe ọba Bábílónì. Ẹ má sì yá gbàgbé àwọn ènìyàn Júdà wọ́n wà ní ìgbèkùn Bábílónì ní abẹ́ ìṣàkóso ọba Nebukadnesari. Ṣùgbọ́n a rí wípé wọ́n ń bẹ láti ìgbèkùn dé ìgbèkùn, wọ́n kúrò ní abẹ́ ìṣèjọba
Nebukadnesari wọ́n tún bọ́ sí abẹ́ ìṣèjọba Kírósì nísinsìnyí, ṣùgbọ́n Olúwa ti pàṣẹ fún Kírósì. Ọlọ́run sì ti sọ̀rọ̀ nípasẹ̀ wòlíì rẹ̀ Jeremiah bí Olúwa ṣe ru ẹ̀mí Kírósì sókè, ẹni tí í ṣe ọba Persia, láti lè mú kí a kéde rẹ̀ káàkiri gbogbo ìṣèjọba rẹ̀ nípa bí a ó ṣe kọ́ tẹ́ḿpìlì Olúwa ní Júdà. Gẹ́gẹ́ bí àwọn ìwé wòlíì mìíràn kò sọ̀rọ̀ nípa ara rẹ̀, ṣùgbọ́n ó ń sọ̀rọ̀ nípa Olúwa. Ìní pé ọ̀rọ̀ yìí náà ni ó sì ń sọ pàápàá jùlọ ní ti àwọn adarí ńlá méjì. Àkọ́kọ́ ó ń sọ nípa baálẹ̀, èyí tí ó jẹ́ baálẹ̀ àwọn ènìyàn Júdà. Bẹ́ẹ̀ náà ni ó sì ti ń sọ̀rọ̀ nípa olórí àlùfáà. Ó ní sọ́dọ̀ Serubábélì ọmọ Ṣíátìélì baálẹ̀ Júdà, àti sọ́dọ̀ Jóṣúà ọmọ Jóṣédékì olórí àlùfáà. Ẹni pé ó ń sọ nípa adarí ìlú, bẹ́ẹ̀ náà ni ó sì tún sọ nípa adarí ti ẹ̀mí, àti adarí ìlú. Òun náà ni ó jẹ́ Serubábélì ọmọ Ṣíátìélì, òun náà ni baálẹ̀, òun ni gọ́vnà Júdà, nígbà tí Jóṣúà ọmọ Jóṣédékì jẹ́ olórí àlùfáà. So àwọn ènìyàn Ọlọ́run. Ẹnì kẹta tó sì tún dàbí ni pé ó tún ń sọ̀rọ̀ nípa rẹ̀, òun náà ni Dárúsì, ẹni tí ó jẹ́ ọba ní àkókò náà. Ọdún ìkejì, èyí náà ni tí ó jẹ́ ọdún kejì tí ọba Dárúsì ti wà ní ipò ìṣàkóso náà, ni ọ̀rọ̀ Olúwa tọ̀ Hágáì wá, tí ó sì ń sọ nípa ohun tí yóò ṣẹlẹ̀ pàápàá jùlọ sí àwọn ènìyàn rẹ̀ àti tún tẹ́ḿpìlì Olúwa kọ́. Èyí sì ṣẹlẹ̀ ní nǹkan bíi about 520 BC. Gẹ́gẹ́ bí Ọlọ́run ti lo Kírósì láti dá àwọn ènìyàn rẹ̀ sílẹ̀ kúrò ní ìgbèkùn, bẹ́ẹ̀ náà ni ó lo Dárúsì láti lè jẹ́ kí àwọn ènìyàn yìí kí ó tún padà sí ẹnu iṣẹ́ nípa títún tẹ́ḿpìlì Olúwa kọ́. Praise the Lord. Then nǹkan mìíràn náà ni ìmọ̀ràn àwọn ènìyàn ní ẹsẹ̀ ìkejì ìwé Hágáì orí ìkíní yẹn. Ó ní, báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, àwọn ènìyàn wọ̀nyí ń sọ pé àkókò kò tíì dé, àkókò tí a bá fi kọ́ ilé Olúwa. A ti sọ fún wa nípa àwọn adarí ìlú, àwọn adarí ti àwọn ènìyàn Ọlọ́run tí wọ́n ń darí wọn sí ọ̀nà Ọlọ́run, àti ọba, ẹni tí Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ láti lè yọ̀ǹda kí àwọn ènìyàn náà kí ó tún bẹ̀rẹ̀ sí tún tẹ́ḿpìlì Olúwa kọ́. Nínú ìwé Hébérù, ẹ jẹ́ kí a wo orí ìkẹta, ìwé Hébérù orí ìkẹta. Mo bẹ̀rẹ̀ sí ká láti ẹsẹ̀ ìkeje sí ìsàlẹ̀. Hébérù orí ìkẹta, mo bẹ̀rẹ̀ sí ká láti ẹsẹ̀ ìkeje sí ìsàlẹ̀. Nítorí náà, gẹ́gẹ́ bí Ẹ̀mí Mímọ́ ti wí lónìí, bí ẹ̀yin bá gbọ́ ohùn rẹ̀, ẹ má ṣe sí ọkàn yín le bí ìgbà ìmúnibínú, bí ní ọjọ́ ìdánwò ní aginjù, níbi tí àwọn bàbá yín dán mi wò nípa wíwádìí mi, tí wọ́n sì rí iṣẹ́ mi ní 40 ọdún. Nítorí náà ni inú mi bàjẹ́ sí ìran náà, mo sì wí pé nígbà gbogbo ni mo ń ṣìnà ní ọkàn wọn kò sì mọ ọ̀nà mi. Bí mo ti búra ní ìbínú mi, wọn kì yóò wọ inú ìsinmi mi. Ẹ kíyèsára, ará, kí ọkàn búburú tí àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Ẹ jẹ́ kí a wo ohun tí olùkọ́ ìwé Hébérù ń sọ fún wa. Iná ni pé ó ń jẹ́ kí a lè mọ̀ síwájú àti síwájú sí nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn Ísírẹ́lì nínú aginjù. Nítorí àìgbàgbọ́ wọn, ọkàn wọn lé sí Ọlọ́run. Olúwa sì bínú sí wọn nínú aginjù, wọ́n sì ṣègbé nínú aginjù. Wọn ò ní àǹfààní láti wọ ilẹ̀ Kénáánì nítorí àìgbàgbọ́ wọn. Ilẹ̀ náà tí Olúwa ti ṣèlérí fún Ábúráhámù, Ísákì àti Jákọ́bù láti fún ìran wọn. Ìrìn àjò wọn ìbá jẹ́ 40 ọdún láti Íjíbítì délẹ̀ Kénáánì, ṣùgbọ́n nítorí àìgbàgbọ́ wọn, ọjọ́ kan di ọdún kan, fún odidi 40 ọdún wọ́n lọ ní ìrìn àjò wọn. A rí pé nítorí àìgbàgbọ́ wọn bí ó ṣe ń gbilẹ̀ sí, Olúwa tó wá bínú Olúwa tó wá ṣe ìlérí nínú ìbínú rẹ̀ wípé kò sí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ènìyàn tí yóò wọ ilẹ̀ Kénáánì àfi àwọn ènìyàn méjì kan. Àwọn náà ni Jóṣúà àti
Kálébù nítorí pé wọ́n gba Ọlọ́run gbọ́ nígbà tí a yan àwọn àmì 12 láti lọ wo ilẹ̀ náà. Ẹ jẹ́ kí a wo ohun tó ṣẹlẹ̀. About 2.5 million ènìyàn tí ó kúrò ní ilẹ̀ Kénáánì, àwọn ènìyàn méje kan yóò sì ibi tí àìgbàgbọ́ tí ó sún àwọn ènìyàn wọ̀nyí dé. Ẹ̀yin ará, Olúwa ń ṣe ìlérí ìbùkún fún wa nínú ayé yìí, bẹ́ẹ̀ náà ni ó sì ń ṣe ìlérí ìyè àìnípẹ̀kun fún wa. Ǹjẹ́ àwa gbà á pẹ̀lú ìgbàgbọ́? Ǹjẹ́ àwa sì ní ọkàn láti rìn nínú ìfẹ́ Ọlọ́run kí àwa kí ó lè gba àwọn ìlérí wọ̀nyí? Ọ̀pọ̀ ló ń ṣègbé nínú ayé lónìí, ọ̀pọ̀ ló sì ń pàdánù ẹ̀mí wọn tí wọn kò sì ní ìlérí Ọlọ́run nínú ayé wọn nítorí àìgbàgbọ́. Ṣùgbọ́n ẹ̀yin ará, bí o ti ń gbọ́ mi ní àṣálẹ́ yìí, ẹ jẹ́ kí a fi ayé wa fún Ọlọ́run. Ẹ jẹ́ kí a gba Ọlọ́run gbọ́ pẹ̀lú gbogbo ọkàn wa. Òtítọ́ ìjì lè wà, òtítọ́ wàhálà lè wà, òtítọ́ ìdààmú lè dé, òtítọ́ onírúurú àwọn ìpèníjà lè wà sí ọ̀nà wa, ṣùgbọ́n ẹ jẹ́ kí a gba Ọlọ́run wa gbọ́, ẹni tí àwa ní bá lò, ẹni tí gbogbo agbára ń bẹ ní ọwọ́ rẹ̀. Ní ẹsẹ̀ kẹta ló ní, ṣùgbọ́n ẹ máa gba ara yín ní ìyànjú ní ojoojúmọ́ níwọ̀n ìgbà tí a bá ń pè ní òní, kí a má bàa sí ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀, nítorí àwa di alábàápín pẹ̀lú Kristi bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin. Nítorí náà ẹ jẹ́ kí a máa gba ara wa ní ìyànjú, ẹ jẹ́ kí a máa gba àdúrà fún ara wa bákan náà, kí a sì máa fi ẹsẹ̀ ara wa múlẹ̀ ní ìgbà tí ẹnìkan nínú wa bá ń la onírú àwọn àkókò kọjá lọ. Ẹ jẹ́ kí a gbà á níyànjú, ẹ jẹ́ kí a fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nínú Ọlọ́run, kí a sì jẹ́ kí ó mọ̀ wípé Ọlọ́run kò gbàgbé rẹ̀. Ẹbí lè gbàgbé rẹ̀, ìyàwó lè gbàgbé rẹ̀, ọkọ lè gbàgbé rẹ̀, ó possible kí ọmọ kí ó gbàgbé rẹ̀, ṣùgbọ́n mọ̀ dájú wípé Ọlọ́run ò gbàgbé wa nítorí wípé ó ní ọ̀rọ̀ ìgbẹ̀yìn nínú ayé wa. Bákan náà bí a bá sì di ìjẹ́rìí wa mú nínú rẹ̀, ó ṣetán láti mú wa dúró ṣinṣin títí fi dé òpin. Ẹ já wo ní ẹsẹ̀ kàndógún, nígbà tí a ń wí pé lónìí, bí ẹ̀yin bá gbọ́ ohùn rẹ̀, ẹ má ṣe sé ọkàn yín le bí ìgbà ìmúnibínú, nítorí àwọn ta ni bí i nínú nígbà tí wọ́n gbọ́, kí a ṣe gbogbo àwọn tí ó ti ipasẹ̀ Mósè jáde láti Íjíbítì wá. Àwọn ta ni ó sì bínú sí fún ní 40 ọdún, kí a ṣe sí àwọn tí ó dẹ́ṣẹ̀, òkú àwọn tí ó sùn ní aginjù. Mo gbàdúrà wípé a ò ní ṣègbé sínú ayé ní orúkọ Jésù. Ẹni pé àwọn ọmọ Ísírẹ́lì pẹ̀lú ọ̀pọ̀ iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe nítorí wọn ní ilẹ̀ Íjíbítì, pẹ̀lú iṣẹ́ ìyanu tí ó sì ṣe nígbà tí wọ́n ń jáde kúrò ní Íjíbítì, a rí pé síbẹ̀ wọ́n kún fún àìgbàgbọ́, wọ́n sì ṣègbé nítorí pé Olúwa bínú sí wọn. Mo gbàdúrà fún ẹnìkan ní àṣálẹ́ yìí wípé Olúwa kò ní bínú sí ọ ní orúkọ Jésù. Ẹni pé jẹ́ kí a sá fún àìgbàgbọ́. Àìgbàgbọ́ jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá, àìgbàgbọ́ jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó burú jáì ní iwájú Ọlọ́run. Ẹ jẹ́ kí a wo ohun tí ó ṣẹlẹ̀, pàápàá jùlọ àwọn ènìyàn wọ̀nyí wọ́n ní ìmọ̀ràn. Iná ni ìmọ̀ràn àwọn ènìyàn wọ̀nyí nínú ìwé Hébérù yẹn kan náà, orí 4 ẹsẹ̀ 1. Nítorí náà ẹ jẹ́ kí a bẹ̀rù bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ sílẹ̀ fún wa, kí ẹnikẹ́ni nínú yín kí ó má bàa dàbí ẹni pé ó ti kùnà rẹ̀. Nítorí náà ẹ̀yin ará, ẹ jẹ́ kí a máa gbé nínú ìbẹ̀rù, kí a sọ ìbẹ̀rù di pípé nínú ìwà mímọ́, kí a lè rí ìsinmi fún ọkàn wa. Torí náà ẹ jẹ́ kí àwa kí ó dúró nínú ìpinnu wa, kí a lè ní ìsinmi fún ọkàn wa, kí a má bàa kùnà ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ àti ìyè ayérayé. Àwọn ènìyàn wọ̀nyí, ẹ jẹ́ kí a wo ohun tó ṣẹlẹ̀. Mo tún ẹsẹ̀ ìkejì yẹn mo tún kà sí, ẹsẹ̀ ìkejì yẹn mo tún kà sí. Ó ní, báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, àwọn ènìyàn wọ̀nyí ń sọ pé àkókò kò tíì dé, àkókò tí a bá ti kọ́ ilé Olúwa. Ẹ jẹ́ kí a wo pẹ̀lú gbogbo ìgbóná ọkàn tí àwọn ènìyàn wọ̀nyí ní, tí wọ́n fi ìpìlẹ̀ tẹ́ḿpìlì Olúwa lélẹ̀ ní ìgbà tí wọ́n padà sí ìlú abínibí wọn. Ṣùgbọ́n ṣe ní ìgbóná ọkàn yìí náà ni a ti wá fi onírú ìwà, onírú ìṣe, àìgbàgbọ́, onírú àwọn ìgbésẹ̀ ni wọ́n ti fi dípò ìgbóná ọkàn tí wọ́n ní sí iṣẹ́ Olúwa. Síbẹ̀ a rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn wọ̀nyí ni ó ní ìfohùnṣọ̀kan pọ̀, tí wọ́n sì ti fi ọwọ́ sí pé òtítọ́ ni ó dára láti wá ibi ìjọsìn fún Olúwa, ṣùgbọ́n kì í tí ì ṣe àkókò. Ẹni pé ọ̀pọ̀ àwọn nítorí ohun ọ̀gbìn wọn, èso ilẹ̀ wọn ni ò dára. Ẹni pé bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tún ronú sí, tàbí àwọn ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀, nítorí pé owó ò sí.
a tilẹ̀ ń ṣe iṣẹ́ lọ́pọ̀lọpọ̀, a ò rí ààyè fún iṣẹ́ Olúwa yìí, fún ilé Ọlọ́run. Kò sí ààyè rárá, kò sí owó, a ò rí ààyè fún un rárá. Ènìyàn ní láti ṣe ìtọ́jú ìdílé rẹ̀ náà kí ó tó di pé ó ń ṣe ìtọ́jú ilé Ọlọ́run. Dájúdájú, àkókò tó dára yóò wá tí a ó kọ́ ilé Ọlọ́run. Ṣùgbọ́n nígbà wo ni a fi sí? Nípasẹ̀ gbogbo àwọn tí wọ́n sì yọrí gbogbo èrò tàbí ìmọ̀ràn wọn sí yìí, ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí bá ara wọn sọ̀rọ̀ tí wọ́n sì gba ara wọn ní ìyànjú wípé láti parí kíkọ́ tẹ́ḿpìlì kì í tilẹ̀ ṣe kóyákóyá báyìí, torí náà a lè sún sí ọjọ́ iwájú, kì í tí ì ṣe kóyákóyá báyìí. Ẹ̀yin ará, ǹjẹ́ àwa náà rí ààyè fún iṣẹ́ ilé Ọlọ́run? Ǹjẹ́ àwa rí ààyè fún ìsìn Ọlọ́run? Ǹjẹ́ kí n ṣe iṣẹ́ wa iná ni mi ì tilẹ̀ rí ààyè? A rí ààyè láti lọ sí ilé Ọlọ́run fún wákàtí àdúrà. Kò sí ààyè fún ilé Ọlọ́run, fún ilé Ọlọ́run fún ẹ̀kọ́ Bíbélì. Kò sí ààyè fún ilé Ọlọ́run ní àárín àwọn ọ̀sẹ̀. À ń fi ara wa dí ara wa lọ́wọ́. A ò rí ààyè, a sá ń fi ohun gbogbo dí ara wa lọ́wọ́. A ò tilẹ̀ fi àkókò kan sílẹ̀ fún iṣẹ́ ilé Ọlọ́run. Gbogbo àwọn ẹ̀kọ́ yìí ni àwọn ènìyàn wọ̀nyí ń sọ. Gbogbo àwọn ẹ̀kọ́ yìí ni wọ́n sì ń tẹ̀síwájú láti máa bá ara wọn sọ. Ẹ jẹ́ kí a wò ó nínú ìwé Kọ́ríńtì kínní orí ìkẹta, mo ka ẹsẹ̀ ìkẹsàn-án dé ẹsẹ̀ ìkọkànlá. Kọ́ríńtì kínní orí ìkẹta, mo ka ẹsẹ̀ ìkẹsàn-án dé ẹsẹ̀ ìkọkànlá. Ó ní, nítorí alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run ni àwa, ọgbà Ọlọ́run ni yín, ilé Ọlọ́run ni yín. Gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún mi, bí ọlọ́gbọ́n ọ̀mọ̀lé, mo ti fi ìpìlẹ̀ sọlẹ̀, ẹlòmíràn sì ń mọ̀lé, ṣùgbọ́n kí olúkúlùkù kíyèsára bí ó ti ń mọ̀lé. Ẹsẹ̀ kọkànlá, nítorí ìpìlẹ̀ mìíràn ni ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. Ẹ̀yin ará, ọgbà Ọlọ́run ni wá, alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run ni wá. Ẹni pé àwa kọ́ ló ní ọ̀la, àná ni tiwa, òní yìí gan kì í ṣe tiwa, èyí tí a ti lò lónìí òun náà ni tiwa. Who tells you that you are going to know tomorrow? Ta ló sọ fún wa pé a ó mọ ọ̀la? Nígbà tá a bá ń pè lónìí, ẹ má sì jẹ́ kí a ṣe ọkàn wa le. Nígbà tá a bá ń pè lónìí, lónìí ni àwa ní, àwa kọ́ ló ní ọ̀la. Ọ̀la tá à ń sún iṣẹ́ Ọlọ́run dà yẹn. Ọ̀la yẹn mo máa rí àyè láti sin Ọlọ́run lọ́la, mo máa rí àyè láti máa attend prayer meeting lọ́la, ṣùgbọ́n lónìí yìí mi ì tiẹ̀ rí àyè, lọ́sẹ̀ yìí mi ì tilẹ̀ rí àyè, lọ́dún yìí mi ì tilẹ̀ tí lè rí àyè, torí àwọn iṣẹ́ tí mo ń ṣe kò lè fún mi ní àyè láti sin Ọlọ́run. Ta ló sọ fún wa pé a máa tó ọ̀la? Ta ló sọ fún wa pé a máa tó ọ̀sẹ̀ tó ń bọ̀? Ta ló sọ fún wa pé a máa tó ọdún tó ń bọ̀? Tó náà ẹ jẹ́ kí a wo àwọn ènìyàn Ísírẹ́lì. Ẹ jẹ́ kí a wo àwọn ènìyàn wọ̀nyí. Bákan náà ni wọ́n ń sọ wípé òtítọ́ a mọ̀ wípé a máa kọ́ ibi ìjọsìn tó dára fún Olúwa, ṣùgbọ́n kò tí ì yá. Kì í tí ì ṣe àkókò yìí. Ẹ má jẹ́ a sún ìgbàlà wa di ọ̀la. Ẹ jẹ́ kí a fi gbogbo ayé wa, gbogbo ọkọ̀ wa fún Ọlọ́run, nítorí pé Ọlọ́run ló ní ọ̀la, àwa kọ́ ló ní ọ̀la. Iṣẹ́ tí a bá ṣe fún Ọlọ́run lónìí, òun náà ni a ó kà sí wa wípé a ṣe alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run ni àwa ṣe. Torí náà ẹ jẹ́ kí bí àwa ṣe ń gbé ìgbé ayé wa, bí àwa ṣe ń jọ́sìn sí Ọlọ́run ni ó ń lọ nínú àkọọ́lẹ̀. Gbogbo tí a bá ṣe la ó jẹ èrè rẹ̀ ní ìgbà tí ó bá tó àkókò. Nínú ìwé Pétérù kínní, ẹ jẹ́ kí a wo orí ìkejì, ìwé Pétérù kínní orí ìkejì ẹsẹ̀ ìkarùn-ún. Àpọ́sítélì Pétérù wípé, ẹ̀yin pẹ̀lú bí òkúta ààyè ni a kọ́ ní ilé ẹ̀mí àlùfáà mímọ́ láti máa rú ẹbọ ẹ̀mí tí í ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run nípa Jésù Kristi. Èyí ni pé a gbọ́dọ̀ máa rú ẹbọ ẹ̀mí. Iná ni àwọn iṣẹ́ ìsìn wa sí Olúwa ní ojoojúmọ́, ìrìn déédéé wa ní ojoojúmọ́. Bíbélì ń sọ fún wa pé kí a má máa kọ ìpéjọpọ̀ àwọn ará sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn. Bí iṣẹ́ bá wà nínú ilé Ọlọ́run, a ò gbọ́dọ̀ gbẹ̀yìn rárá. Bí àwọn ojúṣe kan bá wà nínú ilé Ọlọ́run, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tá a ti rà padà, gẹ́gẹ́ bí àyànfẹ́ tá a ti sọ di mímọ́, a ò gbọ́dọ̀ gbẹ̀yìn rárá. A gbọ́dọ̀ rí i pé a mú iṣẹ́ Ọlọ́run ní ọ̀kúnkúndùn. A gbọ́dọ̀ rí i pé a mú ìtọ́jú ilé Ọlọ́run ní ohun àkọ́kọ́ nínú ìgbé ayé wa, nítorí pé Olúwa ló ń kọ́ ayé wa, àwa jẹ́ ti Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni àgọ́ ara wa jẹ́ tẹ́ḿpìlì Ọlọ́run. A gbọ́dọ̀ máa pa ara wa mọ́, a gbọ́dọ̀ máa rú
ẹbọ ẹ̀mí, a gbọ́dọ̀ rí pé ìjọsìn wa kò mẹ́hẹ̀ rárá lábẹ́ bó ti wù kó rí, nítorí pé àwọn nǹkan yìí jẹ́ ohun tó ṣe pàtàkì fún ìgbé ayé ẹ̀mí wa. Then ohun ìkẹta náà ni wípé ìbéèrè Olúwa ní ẹsẹ̀ kẹta àti ẹsẹ̀ kẹrin ìwé Hágáì orí ìkíní. Ṣáájú ní ẹsẹ̀ ìkẹta ó ní, nígbà náà ni ọ̀rọ̀ Olúwa wá nípa Hágáì wòlíì wípé, ṣáájú ní ẹsẹ̀ kejì ní pé kò tí ì tó àkókò kò tí ì tó àkókò fún mi láti san ìdámẹ́wàá. Mo sì ní àwọn iṣẹ́ tí mo fẹ́ fi ìdámẹ́wàá mi ṣe, mo sì ní àwọn iṣẹ́ tí mo fẹ́ fi ọrẹ mi ṣe, mo sì ní àwọn iṣẹ́ tí mo ń gbé ṣe. Òwò mi yẹn kò tí ì tẹ̀síwájú bó ti ṣe yẹ kó tẹ̀síwájú. Mo ní àwọn nǹkan tí mo fẹ́ fi owó ṣe, mo ní nǹkan kan tí mo fẹ́ fi owó rà, mo ní àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe nínú ilé mi. Ẹ jẹ́ kí a wòye, ẹ jẹ́ kí a mọ̀ wípé Ọlọ́run òun ni olùgbàlà wa, òun ni Ọlọ́run ààbò wa, tí a sì gbọ́dọ̀ rí wípé a mú ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀kúnkúndùn nínú ayé wa. Ẹ jẹ́ á wò, a sọ fún wa wípé nígbà náà ni ọ̀rọ̀ Olúwa wá nípa Hágáì wòlíì wípé ọ̀rọ̀ Olúwa tó tọ̀ wòlíì yìí wá lẹ́ẹ̀kan sí i. Ẹni pé ìdánilójú tún wà pàápàá jùlọ wípé Olúwa ló ń sọ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ Olúwa rèé. There are always people who are ready to tell us that the Lord wants us to do this or that when the Lord himself has not specifically said so. Ọ̀pọ̀ àwọn ènìyàn ló lè wá sí ọ̀dọ̀ wa, a lè pàdé ẹnìkan kí ó fi ara rẹ̀ hàn bí wòlíì Ọlọ́run. Ó lè wá sínú ilé wa kí ó fi ara rẹ̀ hàn bí wòlíì Ọlọ́run, kó sì sọ tibí kó sí ọ̀tàn wípé nǹkan bẹ́ẹ̀ la ṣe, tán la a ó ṣe. Ṣùgbọ́n sì ṣe yẹ kí ó má jẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run ni ohun gbogbo tí ó ń sọ ti wá. Ṣùgbọ́n nígbà tí Olúwa bá ń sọ̀rọ̀, àwa ní láti fi etí sí i kí a sì gbọ́ràn, kí a sì tẹ̀lé ohun tí Olúwa ń sọ. Nínú ọ̀rọ̀ yìí, Hágáì, a rí pé pẹ̀lú gbogbo òtítọ́ ọkàn rẹ̀, ṣe ni ó ń ṣe àtúnsọ tó sì ń ṣe àtẹnumọ́ rẹ̀ pàápàá jùlọ ní ti ohun tí Olúwa sọ. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ pàápàá jùlọ láti lọ nínú ìbéèrè ní ẹsẹ̀ ìkẹrin. Ó ní, àkókò há ni fún yín ẹ̀yin láti máa gbé ilé àgọ́ yín, ilé ọ̀ṣọ́ yín, ṣùgbọ́n ilé yìí wà ní ahoro. Ẹ rí, ṣé àkókò wá ni fún yín nígbà tí ẹ̀yin bá ń gbé ilé ọ̀ṣọ́ yín, ṣùgbọ́n ẹ wo ilé yìí, òun lè fi sílẹ̀ ní ahoro, òun lè fi sílẹ̀ ní àìtilẹ̀ dàbẹ́ ni wípé ó wúlò rárá. Nígbà tí àwọn ènìyàn sọ wípé kì í tí ì ṣe àkókò fún wọn láti kọ́ ilé Olúwa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn, gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ, èyí pé ṣe ni wọ́n ní àkókò láti máa kọ́ ilé ara wọn, wọ́n ní àkókò láti máa ṣe iṣẹ́ ara wọn, ṣùgbọ́n ilé Olúwa ni wọn ò ní àkókò fún, iṣẹ́ Ọlọ́run ni wọn ò ní àkókò fún, wíwá sí iwájú Ọlọ́run ni wọn ò ní àkókò fún, ṣùgbọ́n wọ́n ní àkókò fún ara wọn láti máa lọ sí ibi tí ó ti lè lérè fún wọn. Wọ́n ní àkókò láti máa rìn gbòòrò káàkiri, wọ́n ní àkókò láti máa rìn káàkiri, wọ́n ní àkókò láti máa lọ sí ìpàdé káàkiri, wọ́n ní àkókò láti máa lọ sí àwọn clubs káàkiri, wọ́n ní àkókò láti máa lọ sí ibi àwọn àṣeyẹ tí a ò tilẹ̀ fi ìwé pè wọ́n sí. Ṣùgbọ́n ilé Ọlọ́run ni wọn ò ní àkókò fún. Wọ́n ní àkókò láti máa ṣe àwọn iṣẹ́ mìíràn tí ò lérè nínú ayé yìí, ṣùgbọ́n ilé Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run ni wọn ò ní àkókò fún. Ìwà bí Ọlọ́run ni wọn ò ní àkókò fún. Gbígbé ìgbé ayé ìwà mímọ́ ni wọn ò ní àkókò fún. Sísẹ́ra ẹni ni wọn ò ní àkókò fún. Gbígbé ìgbé ayé òtítọ́ àti òdodo ni wọn ò tí ì ní àkókò fún. Ṣùgbọ́n wọ́n ní àkókò fún àwọn nǹkan mìíràn, wọ́n ní àkókò fún àgbèrè, wọ́n ní àkókò fún ìbọ̀rìṣà, wọ́n ní àkókò fún wíwo àwọn ìran òrìṣà, wọ́n ní àkókò fún àwọn ìṣe ti ara, wọ́n ní àkókò fún àwọn iṣẹ́ ti ayé yìí, wọ́n ní àkókò fún àwọn àṣà ti ayé, ṣùgbọ́n wọn ò ní àkókò fún Ọlọ́run nínú ayé wọn. Ẹ̀yin ará, àkókò ńlá ni eléyìí fún wa láti pe àkíyèsí wa sí àti láti ronú lórí àwọn ìgbé ayé wa wípé ṣé mo jẹ́ ti Ọlọ́run báyìí? Ṣé ìgbé ayé mi wu Ọlọ́run? Ṣé Ọlọ́run jẹ́ bàbá mi? Ṣé mo jẹ́ ọmọ Ọlọ́run? Ṣé mo tilẹ̀ jẹ́ ìránṣẹ́ rẹ̀? Ẹ já wo àwọn nǹkan tí yẹ pé ó jẹ́ ti ayé ni wọ́n ń tẹ̀lé, ni wọ́n sì ń fẹ́, ni wọ́n sì ń ṣe. Ẹni pé wọ́n ń kọ́ ilé fún ara wọn, wọ́n ń kọ́ ilé, wọ́n sì fi ohun ọ̀ṣọ́ bo ilé náà. Wọ́n fi ohun ọ̀ṣọ́ olówó iyebíye, igi kédárì láti Lẹ́bálónì, òun náà ni wọ́n fi bo ilé náà láti lè rí wípé wọ́n jẹ́ kí ibi tí ò dára ní ilé náà kí ó pamọ́. Wọ́n fi òkúta olówó iyebíye, igi olówó iyebíye kédárì, wọ́n fi bo ilé náà. Ẹ jẹ́ kí a wò bákan náà ni ẹni tí ò rí owó ìdámẹ́wàá san,
ó máa rí owó ẹgbẹẹgbẹ̀rún owó láti fi ra aṣọ, ó máa rí ẹgbẹẹgbẹ̀rún owó láti fi ra bàtà, kò rí ìdámẹ́wàá san o, kò rí àwọn aláìní láti ràn lọ́wọ́, bẹ́ẹ̀ ni kò rí ojúṣe rẹ̀ láti ṣe nínú ilé Ọlọ́run, kò lọ́wọ́ sí àwọn iṣẹ́ ti Ọlọ́run. Kí ló ó tí ì ṣe ti bí a máa ṣe náà ni? Ó rí owó láti fi ra àwọn onírúurú àwọn ohun ọ̀ṣọ́ sí ara rẹ̀, sí ilé rẹ̀, ṣùgbọ́n kò ní owó láti fi ṣe ojúṣe rẹ̀ nínú ilé Ọlọ́run, kò ní owó láti fi ṣe ojúṣe rẹ̀ nínú iṣẹ́ ilé Ọlọ́run. Gbogbo àwọn ẹ̀kọ́ ni àwọn ènìyàn, ṣùgbọ́n ẹ jẹ́ á wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa. Ó ní ṣùgbọ́n ilé yìí wà ní ahoro. Náà ni ilé Ọlọ́run, ó wà ní ahoro. Ilé Ọlọ́run wà ní bíbàjẹ́. Ilé Ọlọ́run ni wọn ò sì mú gẹ́gẹ́ bí ohun àkọ́kọ́ nínú ìgbé ayé wọn. Ẹ̀yin ará, nígbà tí a bá ń sọ nípa ìtura tàbí ìtùnú, a rí pé a ò lè rí ìtùnú nínú ohunkóhun jù nínú Ọlọ́run. Nínú Ọlọ́run wa láti lè ní ìtùnú, nínú rẹ̀ ni a sì ti lè ní ayọ̀. Nínú Ọlọ́run ni a ti lè ní àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ tí ó péye nínú ayé wa. Ṣùgbọ́n Ọlọ́run yìí ni àwọn ènìyàn yìí kọ̀ sílẹ̀, ilé rẹ̀ ni wọ́n sì kọ̀ sílẹ̀. Báwo ni ìwọ náà? Jẹ́ kí a wò lónìí. Ǹjẹ́ ìwọ náà kọ̀ ilé Ọlọ́run sílẹ̀? Ǹjẹ́ ìwọ náà kọ̀ iṣẹ́ Ọlọ́run sílẹ̀? Ní ìgbà tí ó bá ti yẹ láti máa sọ̀rọ̀ nípa iṣẹ́ ilé Ọlọ́run, ìgbà náà lẹlòmíràn á máa jáde láti lọ tọ̀. Ìgbà náà lẹlòmíràn á máa jáde lọ láti lọ fọ ikùn. Ìgbà náà lẹlòmíràn á máa jáde lọ sí ẹ̀kùn láti lọ yàgbẹ́. Ìgbà mìíràn nígbà tó bá yẹ láti dá ọrẹ, ìgbà náà lẹ máa rí wọn tó a máa jáde lọ́wọ́ ọ̀tún, tó a máa jáde lọ́wọ́ òsì, nítorí wípé kí wọ́n bá dá ọrẹ. Ẹlòmíràn tilẹ̀ wá jókòó sí ẹ̀yìn lẹ́yìn torí kí wọ́n bá dá ọrẹ. Ṣùgbọ́n bí àwọn owó mìíràn bí àwọn owó mìíràn tí ó yẹ fún wa láti ná nínú ilé bá yọjú, a ó ní owó láti ná owó síbẹ̀, a ní ohun kan láti ná síbẹ̀. Ṣùgbọ́n ìgbà bá ti kú ọ̀rọ̀ ilé Ọlọ́run, no way, kò sí owó. Nígbà tó bá ti kú iṣẹ́ ilé Ọlọ́run, kò sí àyè. Ẹ̀yin ará, àkókò ńlá ni eléyìí fún wa láti jọ̀wọ́ ayé wa fún Ọlọ́run, láti jọ̀wọ́ ohun ìní wa. Ẹ jẹ́ ká wo ìwé Lúùkù orí 8. Bíbélì ń sọ fún wa pé àwọn obìnrin nínú ohun ìní wọn, wọ́n ṣe ìránṣẹ́ fún Kristi. Praise the Lord. Then ohun mìíràn náà ni ìrònú tó gba ìkíyèsára. Ìrònú tó gba ìkíyèsára. Nínú ẹsẹ̀ ìkarùn àti ẹsẹ̀ ìkẹfà ní ẹsẹ̀ ìkarùn ṣáájú, ó ní ǹjẹ́ nísinsìnyí báyìí ni Olúwa àwọn ọmọ ogun wípé ẹ kíyèsí ọ̀nà yín. Olúwa ń bá wa sọ̀rọ̀. Èyí ni pé pẹ̀lú gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí, ẹ kíyèsí ọ̀nà. Báwo ni ọ̀nà wa ṣe rí? Báwo la ṣe ń gbé ìgbé ayé wa? Báwo ni ìwà wa ṣe rí sí Ọlọ́run? Ẹni pé ẹ jẹ́ kí a fi àkíyèsí pàtàkì, pàápàá jùlọ ní ti ìrònú wa, ká wo ọ̀nà wa. Ẹ jẹ́ ká kíyèsí ọ̀nà wa. Ní ọ̀nà mìíràn, ó sọ fún wa pé kí a ronú lórí àwọn ohun tí àwa ń ṣe. Ṣé àwa ṣe dáadáa? That what we are doing, do we do it right? That what we say, do we say it right? Ohun tí àwa ń ṣe, ǹjẹ́ àwa ṣe dáadáa? Ẹ jẹ́ kí a ronú lórí. Tí n bá wà ní ipò Ọlọ́run, bí mo ṣe ń hu ìwà yẹn, bí a bá hù bẹ́ẹ̀ sí mi, ṣé inú mi máa dùn? Ṣé mo máa ní ayọ̀? Ṣé mo máa ní inú dídùn sí ẹni tó hu ìwà? Ẹ jẹ́ ká kíyèsí ọ̀nà wa. Ṣé ọ̀nà mi wu Ọlọ́run? Ṣé ohun tí Ọlọ́run ń retí lọ́dọ̀ mi ni mo ń ṣe? Ẹ jẹ́ ká kíyèsí ọ̀nà wa. Kí ni ó sọ pàápàá jùlọ nípa ohun àkọ́kọ́ èyí tí ó ń bẹ fún wa? Then àwọn igi kédárì tí a ti ṣe ní ọ̀ṣọ́, pàápàá jùlọ nínú ilé wa yẹn, ǹjẹ́ ṣé èyí ṣe iyebíye sí wa ju ọkàn wa lọ láti lè bo ilé Ọlọ́run, láti lè ṣe iṣẹ́ ilé Ọlọ́run? A rí pé ó jẹ́ ohun ìṣòro, pàápàá jùlọ fún àwọn ènìyàn Ísírẹ́lì. Bí wọ́n bá sọ ní etí àwọn ènìyàn Ísírẹ́lì pé ilé wọn jẹ́ iyebíye sí wọn tàbí ó ṣe pàtàkì sí wọn ju ilé Olúwa lọ. But what he was doing said exactly that. Ohun tó ń sọ gan ni eléyìí létí àwọn ènìyàn Ísírẹ́lì. A rí pé wọ́n fẹ́ Ọlọ́run, ṣùgbọ́n gbogbo ìwà tí wọ́n ń hù yìí, gbogbo bí wọ́n ṣe ń ṣe yìí, ó ń fi hàn wípé wọn ò fẹ́ Ọlọ́run. Wọ́n fẹ́ ilé wọn ju ilé Ọlọ́run lọ. Wọ́n fẹ́ ọkàn wọn, fẹ́ aṣọ wọn, wọ́n fẹ́ oúnjẹ wọn ju ilé Ọlọ́run lọ. Nínú bákan náà, jẹ́ kí a wò, ṣé àwa ò fẹ́ràn ara wa ju Ọlọ́run lọ? Bíbélì ń sọ fún wa nígbà tí ọkùnrin wá sí ọ̀dọ̀ Jésù pé èwo ni ó tóbi jù ní òfin. Jésù sọ fún yín pé fi gbogbo ọkàn rẹ,
gbogbo agbára rẹ, gbogbo inú rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Ẹni pé a gbọ́dọ̀ fẹ́ràn Ọlọ́run wa ju ara wa lọ. He is our creator, he is our Lord, he is our Savior. We need to love him more than anything in our life. Jésù Olúwa wípé ẹnikẹ́ni tí ó fẹ́ bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀ tàbí aya tàbí ọmọ jù mí lọ, ó ní kò yẹ ní ọmọ ẹ̀yìn mi. Bí a bá fẹ́ jẹ́ ọmọ ẹ̀yìn Jésù, bí a bá fẹ́ jẹ́ àyànfẹ́ rẹ̀, a gbọ́dọ̀ fi gbogbo ọkàn wa, gbogbo agbára wa, gbogbo ìní wa, a gbọ́dọ̀ fi fẹ́, a gbọ́dọ̀ fi yẹ́ ẹ sí, a gbọ́dọ̀ fi bọ́ ọ́. Then nínú ìwé Ìṣe àwọn Àpọ́sítélì, ẹ jẹ́ kí a wo orí ìkarùn-ún Ìṣe àwọn Àpọ́sítélì, mo wo orí ìkarùn-ún ẹsẹ̀ 32 dé ẹsẹ̀ 37. Ìwé Ìṣe àwọn Àpọ́sítélì orí ìkarùn-ún, ẹ já wo ẹsẹ̀ 32 dé ẹsẹ̀ 37. Ó ní àwọn àwa sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí àti Ẹ̀mí Mímọ́ pẹ̀lú tí Ọlọ́run fi fún àwọn tí ó gbọ́ tirẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́, àyà wọn gba ọgbẹ́ dé inú, wọ́n gbèrò àti pa wọ́n. Ṣùgbọ́n ọ̀kan nínú àjọ ìgbìmọ̀ tí a ń pè ní Gamalieli, Farisí àti amòfin, tí ó ní ìyìn gidigidi lọ́dọ̀ gbogbo ènìyàn, ó dìde dúró, ó ní kí a mú àwọn àpọ́sítélì bì sẹ́yìn díẹ̀. Ó sì wí fún wọn pé, ẹ̀yin ọkùnrin Ísírẹ́lì, ẹ kíyèsí ara yín ní ohun tí ẹ̀yin ń pète àti sí àwọn ọkùnrin wọ̀nyí. Nítorí ṣáájú ọjọ́ wọ̀nyí ni Teuda dìde, ó wí pé ẹni ńlá kan ni òun, ẹni tí ìwọ̀n irinwó ọkùnrin gbá tì, ẹni tí a pa àti gbogbo iye àwọn tí ó gba tirẹ̀, a tú wọn ká, a sì sọ wọ́n di asán. Lẹ́yìn ọkùnrin yìí ni Júdà ti Gálílì dìde lákòókò kíka ènìyàn, ó sì fa ènìyàn púpọ̀ lẹ́yìn rẹ̀, òun pẹ̀lú ṣègbé àti gbogbo iye àwọn tí ó gba tirẹ̀, a fọ́ wọn ká. Ǹjẹ́ èmi wí fún yín nísinsìnyí, ẹ ṣọ́ra fún àwọn ọkùnrin wọ̀nyí, kí ẹ sì jọ̀wọ́ wọn jẹ́, nítorí bí ìmọ̀ tàbí iṣẹ́ yìí bá jẹ́ ti ènìyàn, a ó bì í ṣubú. Ṣùgbọ́n bí ti Ọlọ́run bá ní, ẹ̀yin kì yóò lè bì í ṣubú, kí ó má bàa jẹ́ pé a rí yín ẹ ń bá Ọlọ́run jà. Praise the Lord. Ẹ jẹ́ kí a wo ohun tó ṣẹlẹ̀. Gamalieli ó sọ fún àwọn ìgbìmọ̀ wọ̀nyí, a ò lè bì iṣẹ́ Ọlọ́run yìí ṣubú o, bó bá jẹ́ ti Ọlọ́run. Ó ń dárúkọ àwọn ènìyàn bíi méjì mẹ́ta tó jẹ́ pé kì í ṣe ti Ọlọ́run, ṣùgbọ́n tí wọ́n gbá tì, tí wọ́n tú wọn ká, tí wọ́n sì bì iṣẹ́ náà wó. Ṣùgbọ́n bó bá jẹ́ ti Ọlọ́run ni, kò sí gbogbo ìgbìyànjú wa tí yóò lè bì í ṣubú. Nítorí náà iṣẹ́ Ọlọ́run jẹ́ iṣẹ́ tí ó dájú, tí àwa láti lọ́wọ́ sí, tí àwa sí láti rí pé a mú ní ọ̀kúnkúndùn lábẹ́ bó ti wù kí ó rí. Praise the Lord. Torí náà a láti rí pé a kíyèsí, a ṣe iṣẹ́ Olúwa bí ó ti àti bí ó ti yẹ. Àwa kò gbọ́dọ̀ rẹ̀wẹ̀sì nípa ṣíṣe, a gbọ́dọ̀ yọ̀ǹda ohun tí àwa ní, pàápàá jùlọ láti fi ran iṣẹ́ náà ní ọwọ́. Jẹ́ kí a wò nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì kan náà ní orí ìkẹrin, mo kà láti ẹsẹ̀ 34. Ó nítorí kò sí ẹnìkan nínú wọn tí ó ṣe aláìní, nítorí iye àwọn tí ó ní ilẹ̀ tàbí ilé tà wọ́n, wọ́n sì mú owó tí wọ́n tà wá, wọ́n sì fi lélẹ̀ ní ẹsẹ̀ àwọn àpọ́sítélì, wọ́n sì ń pín fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti ṣe aláìní sí. Ẹ jẹ́ kí a wo ohun tó ṣẹlẹ̀. Àwọn ènìyàn tó ní ilẹ̀, àwọn ènìyàn tó ní ohun ìní kan, wọ́n ń tà wọ́n mú owó rẹ̀ wá. A lè sọ fún wa pé kò sí ẹnìkan tó ṣe aláìní. Torí náà ẹ jẹ́ kí a kíyèsí ara wa, ẹ jẹ́ kí a dẹ́kun láti máa ronú pé bí n bá mú eléyìí lọ sí òṣì, kí la máa jẹ báyìí? Tí n bá fi eléyìí ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́, kí lẹ́ mo máa ná báyìí? Owó sukú ọmọ mi mà tí ì san. Ẹ jẹ́ kí a fi èyí sílẹ̀ fún Ọlọ́run. Nínú ìwé Pétérù kìíní orí 5 ẹsẹ̀ 7 wípé ẹ kó àníyàn yín lé nítorí tí ó ń ṣe ìtọ́jú yín. Nígbà tá a bá fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe ohun àkọ́kọ́ nínú ayé wa, tá a fi iṣẹ́ rẹ̀ ṣe ohun àkọ́kọ́, tá a fi ìsìn Ọlọ́run ṣe ohun àkọ́kọ́ nínú ayé wa, ó mọ bó ṣe máa bá gbẹ́rù ayé wa, ó mọ bó ṣe máa bá ẹ̀mí wa pàdé, ó mọ bó ṣe máa ràn wá lọ́wọ́ ní gbogbo ọ̀nà. Nínú ìwé Ìṣe àwọn Àpọ́sítélì orí ìkejì yẹn, ẹsẹ̀ 44 dé ẹsẹ̀ 45, ẹsẹ̀ 44 dé ẹsẹ̀ 45, ó ní gbogbo àwọn tí ó sì gbàgbọ́ wà ní ibì kan, wọ́n ní ohun gbogbo ṣọ̀kan,
wọ́n sì ń ta ohun ìní àti ẹrù wọn, wọ́n sì ń pín wọn fún olúkúlùkù gẹ́gẹ́ bí ẹnikẹ́ni ti ṣe aláìní. Ẹ jẹ́ kí a wo àwọn ìjọ àkọ́kọ́ bí wọ́n ti ṣe, àwọn ni a sì ń tẹ̀lé. Bí a bá jẹ́ ọmọlẹ́yìn Jésù Kristi bákan náà, àwọn láti ka òní wa sí ohun ní tiwa. A gbọ́dọ̀ mọ̀ pé Olúwa ló ní. A ò gbọ́dọ̀ wá wo ohun kókó mọ́ ohun ìní wa yẹn. Nígbà tí ìjọ Ọlọ́run ń jìyà, nígbà tí ìjọ Ọlọ́run nílò ohun kan tàbí òmíràn, a ò gbọ́dọ̀ wá wo ohun kókó mọ́. A ń láti mọ̀ wípé àti àwa àti òní wa, Ọlọ́run ló ní wa. Ọlọ́run ló sọ pé kí a wà tí a sì wà. Bí Ọlọ́run bá sọ pé kí a má sí, ẹ jẹ́ kí a mọ̀ wípé a ò ní sí. Ṣùgbọ́n Ọlọ́run wa, Ọlọ́run ẹni tí ó ń ṣe olùṣọ́ wa, tó sì ń pa wá mọ́ kúrò nínú agbára òkùnkùn gbogbo. Ó lè bá gbogbo àìní ayé wa pàdé lábẹ́ bó ti wù kí ó rí. Praise the Lord. Ẹni pé ṣùgbọ́n ṣe ni àwọn ènìyàn wọ̀nyí wọn ò kíyèsí, ṣe ni wọ́n ń tọ́jú aṣọ, wọ́n rò nípa aṣọ, wọ́n rò nípa àwọn òyìnbó. Ayé ìwé Matthew ẹ̀yà orí 19 ẹsẹ̀ 21, ìwé ìrere tí ọwọ́ Matthew kọ orí 19, mo ka ẹsẹ̀ 21. Ó ní Jésù wí fún un pé bí ìwọ bá ń fẹ́ pé lọ ta ohun tí o ní kí o sì fi tọrẹ fún àwọn tálákà, ìwọ yóò sì ní ìṣúra ní ọ̀run, sì wá kí o máa tọ̀ mí lẹ́yìn. Ìjà wo tí Jésù sọ fún ọ̀dọ́mọdékùnrin yẹn, ẹni tí ó ń sọ pé kí ni ohun tí mo lè ṣe tí mo lè fi jogún ìyè àìnípẹ̀kun. Jésù wá sọ fún pé kí ó pa gbogbo òfin mọ́. Ní gbogbo rẹ̀ ni mo ti ń pamọ́ láti ìgbà èwe mi. Jésù wá sọ fún pé ìwọ ò jìnnà sí ìjọba Ọlọ́run. Ó ń kọ́ ló pọ̀ kó lọ ta gbogbo tó o ní, lọ pín fún àwọn aláìní, àwọn tálákà. Tẹ́lẹ̀ ìgbà tó bá ṣe bẹ́ẹ̀ tán, wá kó sì máa tọ̀ mí lẹ́yìn. Ẹ jọ̀ọ́, ṣé kò tilẹ̀ nira fún ọ̀pọ̀lọpọ̀ wa láti fún aláìní ní ohun kan tí wọ́n ṣe aláìní? A sì ní wọn. Mo dájú pé owó tí a ní yẹn nítorí aláìní kan tó ń bẹ nílé wa ni, tàbí aláìní kan tó ń bẹ ní àdúgbò wa. Aṣọ tó ní yẹn, bàtà tó ní yẹn, nítorí aláìní kan tó ń bẹ ní àdúgbò rẹ, nítorí Lásárù kan tó ń bẹ ní àyíká rẹ ni. Kì í ṣe ìwọ ló ní oúnjẹ tí Ọlọ́run pèsè fún ọ yẹn. It's because of one beggar tó ń bẹ ní àdúgbò yẹn, torí alágbe kan tó ń bẹ ní àdúgbò yẹn ló ṣe ní. Ṣùgbọ́n ǹjẹ́ ìwọ fi oúnjẹ rẹ tọrẹ fún aláìní? Ǹjẹ́ ìwọ tilẹ̀ rántí ẹni tẹ́bi ń pa nígbà tó ń ṣe oúnjẹ kalẹ̀? Ṣé kìí ṣe wípé ṣé yìí máa yó wa? Mélé yóò lè yó wa débi pé ẹnìkan á tún wá sọ wípé òun tó fẹ́ jẹ ń bẹ̀, tàbí a tún máa fún ẹnìkan ń bẹ̀. Iṣu ta kó sílé yẹn, torí ẹnìkan tí ò ní, lọ́lọ́run ṣe pèsè iṣu ẹ fún ọ. Kókò tó ní yẹn, ṣé ó lè yọ̀ǹda iṣu 5, ṣé ó lè yọ̀ǹda iṣu 3, ṣé ó tilẹ̀ lè yọ̀ǹda ẹyọ kan? Ṣùgbọ́n ó gbà kó wà nínú ilé yẹn. Ó tẹ́ Ọlọ́run kí iṣu yẹn kó kẹ̀, ó tẹ́ Ọlọ́run kí kókò yẹn kó kẹ̀, ó tẹ́ Ọlọ́run kí àwọn ohun tó ní yẹn kó bàjẹ́ sínú yàrá yẹn dípò tó máa fi fún ènìyàn. Ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé kí a máa ṣe ìpínfúnni fún àwọn aláìní kò sí nínú ọkàn rẹ. Mo dájú pé ohun gbogbo yòówù tá a lè ní, a ò ní kó wọn lọ sọ́run. Ayé yìí la bá wọn, ayé yìí la fi wọ́n sílẹ̀ sí. Ẹlòmíràn, mo ní ìdẹ̀ iṣu báyìí, ìdẹ̀ iṣu báyìí ni mo ní lọ́dún yìí, iye àgbọ̀kókò báyìí, iye àkókò báyìí ni mo ní lọ́dún yìí. Àwọn ènìyàn ta ló fún? Ta ló jẹ ń bẹ̀? Ṣebí àwọn kan ń kó ibi lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ? Ṣebí àwọn kan ń ráwọ̀ pé bí ń pa wà tilẹ̀ mọ ohun tí wọ́n á jẹ sùn, wọ́n mọ ohun tí wọ́n máa fi fún ọmọ wọn. Ṣebí ó di etí rẹ? Bíbélì sọ fún wa pé ẹni tó bá di etí sí igbe aláìní, igbe rẹ̀ ni Ọlọ́run kì yóò gbọ́. Ìwọ sì ń fẹ́ kí Ọlọ́run gbọ́ tirẹ̀. Ó ń gbààwẹ̀, ó ń gba àdúrà, sì fẹ́ kí Ọlọ́run gbọ́ tirẹ̀, ṣùgbọ́n ó di etí rẹ sí igbe aláìní, ó di etí rẹ sí igbe tálákà. Mo dájú pé Ọlọ́run ò lè gbọ́ àdúrà rẹ nígbà tó bá ń di etí sí igbe aláìní tàbí igbe tálákà. Àkókò ńlá ni eléyìí fún wa láti ronú pìwàdà, láti kíyèsí ọ̀nà wa, ká sì tún ìṣe wa ṣe nígbà tá a bá kíyèsí ọ̀nà wa. Nínú ẹsẹ̀ ìkẹfà ìwé Hágáì yẹn, ẹsẹ̀ ìkẹfà, ó ní ẹ̀yin ti fọ́n irúgbìn púpọ̀, ẹ sì mú díẹ̀ wá ilé. Ẹ̀yin ń jẹ ṣùgbọ́n ẹ̀yin kò yó, ẹ̀yin ń mú ṣùgbọ́n kò tẹ́ ẹ̀yin lọ́rùn, ẹ̀yin ń bora ṣùgbọ́n kò sí ẹni tí ó gbóná, ẹni tí ó sì ń gbowó ọ̀yà ń gbà á sínú àjáde àpò. Ẹ jẹ́ ká wo ohun tó ṣẹlẹ̀ tí Hágáì tí Ọlọ́run ń bá wa sọ nípasẹ̀ Hágáì. Òtítọ́ ni pé irúgbìn wọn kò ṣe dáadáa. Èyí náà ni ó sì jẹ́ kókó ọ̀rọ̀ tí Hágáì tó ń fẹ́ kí
àwọn ènìyàn wọ̀nyí kí ó kíyèsí dáradára, kí wọ́n ronú lé lórí dáradára. Àwa náà mọ̀ wípé ẹni tó ń pèsè òjò ṣe ni ó jẹ́ kí a ní ìdánilójú wípé kí àwọn èso wa kí ó lè ṣe dáadáa. Ẹni tí ǹjẹ́ àwa kì í tilẹ̀ hu ìwà ìṣe ìtìjú, pàápàá jùlọ ní ti ilé rẹ̀ tí àwa kò tilẹ̀ dá sí. A rí pé òtítọ́ ni ọ̀dá lè wà láti run àwọn koríko, àwọn èso ilẹ̀ wa, ṣùgbọ́n èyí kì í ṣe ìfẹ́ Ọlọ́run kí ọ̀dá kí ó wà láti run àwọn ohun ọ̀gbìn wa tàbí àwọn èso ilẹ̀ wa. Àwọn ènìyàn Ísírẹ́lì ṣe ni wọ́n ti mú àwọn ohun ìní ara wọn ní ọ̀kúnkúndùn, bí oúnjẹ, bí ohun tí wọ́n mu, bóyá ti ilé, bí ti aṣọ. Ṣùgbọ́n síbẹ̀ ṣe ni wọ́n ní ìjákulẹ̀ àti ìtìjú àti ẹ̀gàn nípa àwọn nǹkan wọ̀nyí. Bákan náà ni wọ́n sì wà ní àìní ìdùnnú. Ẹ jẹ́ kí a wo àwọn tó ń ṣẹlẹ̀. A rí wípé síbẹ̀ ṣe ni Ọlọ́run kò dá sí wọn. Nínú ìwé Éfésù orí ìkẹta, ẹ jẹ́ ká wo ohun tí ẹsẹ̀ 19 tí ó sọ fún wa. Ìwé Éfésù orí ìkẹta ẹsẹ̀ 19. Ó ní orí ìwé Éfésù orí ìkẹta ẹsẹ̀ 19, àti láti mọ ìfẹ́ Kristi tí ó ta ìmọ̀ yọ, kí a lè fi gbogbo ẹ̀kún Ọlọ́run kún yín. Èyí ni pé ìfẹ́ Kristi èyí tí ó ta ìmọ̀ yọ, nígbà tá a bá ti lè mọ àwọn nǹkan wọ̀nyí tí a sì ṣe àkíyèsí rẹ̀ dáradára, tá a sì ń tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀, nígbà náà ni a ó fi gbogbo ẹ̀kún Ọlọ́run kún wa. Ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ní ẹsẹ̀ 20 ju gbogbo èyí tí a ń béèrè tàbí tí a ń rò lọ, gẹ́gẹ́ bí agbára tó ń ṣiṣẹ́ nínú wa. Bí àwa bá rìn nínú ìfẹ́ Ọlọ́run, tá a kíyèsí ọ̀nà wa, tá a sì yí padà, nígbà náà ni a tó lè ní agbára tó ń ṣe iṣẹ́ ìpèsè nínú wa. Agbára tá a fi di ọlọ́rọ̀ yẹn nínú wa ló wà. Nígbà tá a bá ti wà nínú Kristi, tí Kristi ń gbé inú wa, àwa ti ní agbára. Kristi ń gbé inú wa, ẹni tí ń ṣe agbára láti lọ́rọ̀, ẹni tí ń ṣe agbára láti lówó, ẹni tí ń ṣe agbára láti ní àlàáfíà, ẹni tí ń ṣe agbára láti tayọ, ẹni tí ń ṣe agbára láti ní òkìkí, ẹni tí ń ṣe agbára láti ṣe àṣeyọrí, ẹni tí ń ṣe agbára láti ní ọlá, láti ní ọrọ̀, láti ní ohun ìní tó dára nínú ayé, ẹni tí ń ṣe agbára láti borí ọ̀tá, ẹni tí ń ṣe agbára láti ní ìṣẹ́gun, ẹni tí ń ṣe agbára láti ní ohun rere gbogbo, ẹni tí ń ṣe agbára láti wá dé ìlú ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ wa ni a sì ń múra tí a sì dá a mọ̀, pàápàá jùlọ nípa ìkéèsì Ágáyì, pàápàá jùlọ ní àpò wọn ń jò, àpò wọn ti ní àlàfo tó ń jò, wọ́n ti ní ajáde àpò, wọ́n ń gbowó ṣùgbọ́n sínú ajáde àpò ni. Báwo ni òní ti fi bọ́ sájáde àpò? Nítorí pé wọn ò rìn nínú ìfẹ́ Ọlọ́run, wọn ò pa òfin àti àṣẹ Ọlọ́run mọ́, wọn ò pa ìlànà Ọlọ́run mọ́, wọn ò sì gbọ́ràn sí gbogbo ìlànà rẹ̀. Nínú ìwé Deuteronomy, jẹ́ kí a wo orí 28 ẹsẹ̀ 38. Deuteronomy, ìwé ìkarùn ti Mósè, Deuteronomy orí 28, mo ka ẹsẹ̀ 38. Ó ní, ìwọ ó mú irúgbìn púpọ̀ lọ sínú oko, díẹ̀ ni ìwọ yóò sì rí kó jọ, nítorí pé eṣú ni yóò jẹ ẹ̀rùn. Ẹ jẹ́ kí a wo ohun tí Ọlọ́run sọ. Ẹni pé nítorí tí wọ́n kùnà, bí wọ́n bá ti kùnà láti kíyèsí òfin Ọlọ́run, láti rìn nínú rẹ̀, láti pa òfin rẹ̀ mọ́, ẹ jẹ́ àwọn tí Ọlọ́run sọ wípé yóò dé bá wọn. Ágáyì ó ń pe àkíyèsí àwọn ènìyàn yìí sí àwọn nǹkan wọ̀nyí fúnra wọn, àwọn tí wọ́n ní agbára láti ṣe àkóso lé lórí. Èyí ni pé wọ́n nílò láti lè rí wípé wọ́n gbé ojú wọn kúrò lọ́dọ̀ àwọn tàbí lọ́dọ̀ àwọn ohun tó yí wọn ká, kí wọ́n wá wo ara wọn. Ǹjẹ́ kì í ṣe mi fúnra mi gan ni ìṣòro ara mi? Ṣé kì í ṣe mi gan ni ìdààmú ara mi? Ìgbà mìíràn a lè máa gbàdúrà, Olúwa pa oṣó lẹ́nu mọ́, Olúwa bá àjẹ́ wí, ìwọ ogun èṣù tó ń ba ayé mi jà, ìwọ ogun èṣù tó ń jẹ́ kí iṣẹ́ mi ó tẹ̀síwájú, ó yá máa di pé karùn, ìwọ gan ló yẹ kó kọ́kọ́ kíyèsí náà, fi ogun èṣù ńlẹ̀. Rò nípa ìgbé ayé rẹ, kíyèsí ara rẹ. Ǹjẹ́ ìwọ jẹ́ olóòótọ́ sí Ọlọ́run nínú ìdámẹ́wàá? Ǹjẹ́ ìwọ jẹ́ olóòótọ́ sí Ọlọ́run nínú ọrẹ?
Ǹjẹ́ wo jẹ́ olóòótọ́ sí Ọlọ́run nínú ìwà mímọ́? Are you living a holy life? A láti kíyèsára wa, ǹjẹ́ àwa ń pa òfin àti àṣẹ rẹ̀ mọ́? Mo ka ẹsẹ̀ ìkẹfà yẹn, ó ní ẹ̀yin ti fọ́n irúgbìn púpọ̀. Bí ọ̀pọ̀ àwọn ènìyàn ṣe ń gbìn tó, ǹjẹ́ wọ́n ń ká bí wọ́n ṣe ń gbìn tó yẹn? Nítorí wípé wọ́n ń gbìn púpọ̀ ṣùgbọ́n díẹ̀ ni wọ́n mú wá ilé. Ẹ̀yin ń jẹ ṣùgbọ́n ẹ̀yin kò yó. Ẹ̀yin ń mu ṣùgbọ́n kò tẹ́ ẹ̀yin lọ́rùn. Ẹ̀yin ń bora ṣùgbọ́n ẹ kò móoru. Ẹni tó sì ń gbowó gan, àjáde àpò ló ń gbà á sí. Ẹni pé nítorí pé wọn ò rìn nínú ìfẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni ṣé bí a ti ń ṣiṣẹ́, ọ̀pọ̀ ń gba owó oṣù. Kó tó gba owó oṣù yẹn gan, ó ti ná gbogbo owó tán. Bẹ́ẹ̀ ni kò sì tí ì dé ibi gan tó yẹ kó tilẹ̀ tí ì dé ibi tó yẹ kó ná owó sí. Kò tí ì rí àìní rẹ̀ bá pàdé tán. Òótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ń tà. Ṣùgbọ́n níbo ni owó yẹn ń wọlé sí? Owó ọ̀yà, ọ̀pọ̀lọpọ̀ ń ṣe wọ́n ń gba owó ọ̀yà. Wọ́n ń gba owó iṣẹ́ tí wọ́n ń ṣe, ṣùgbọ́n níbo ni wọ́n ń ná sí? Ǹjẹ́ kòkòrò ajẹnirun kì í wá tí ó sì ń gba owó wọn ni? Àìsàn kòkòrò ajẹnirun ni. Typhoid, cancer, onírú àwọn àìsàn wọ̀nyí kòkòrò ajẹnirun ni. Òótọ́ ọ̀pọ̀ ń gbowó, ọ̀pọ̀ ń ṣe iṣẹ́ oṣù, but at the end of the day, níbo ni wọ́n mú owó yìí lọ? Ṣé kí n ṣe ilé ìtajà oògùn ni tàbí ní hospital? Àìsàn tí ò ṣe wọ́n rí suddenly á ṣe àkọlù sí wọn nítorí pé wọn ò rìn nínú ìfẹ́ Ọlọ́run. Tó dẹ̀ ẹ̀yin ènìyàn mi nínú Olúwa, this is high time for you and for me to return back to the Lord, láti padà wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Olúwa ń pè wá, Olúwa ń kọ̀ sí wa, ó ń pe àkíyèsí wa sí láti kí a kíyèsí ọ̀nà wa náà. Kọ́kọ́ kíyèsí ara rẹ. Ṣé èmi kọ́ ni ìṣòro ara mi? Kí ló ṣẹlẹ̀ tí mi fi ní èrè lórí ọjà tí mo ń tà? Kí ló ṣẹlẹ̀ tí mi fi rí èrè lórí iṣẹ́ tí mo ń ṣe? Kí ló ṣẹlẹ̀ tí mi fi ní ọ̀pọ̀lọpọ̀ èrè lórí iṣẹ́ mi wọ̀n ni? Ṣé kì í ṣe mi gan ló fà? Ṣé mo jẹ́ olóòótọ́ sí Ọlọ́run? Òtítọ́ Sátánì máa bá ènìyàn jà, òtítọ́ ogun aya máa bá ènìyàn jà, ṣùgbọ́n ṣé kì í ṣe àwa la fà púpọ̀ èyí tí ó ń ṣẹlẹ̀ sí wa? Ṣé kì í ṣe àwa la fà ẹ̀san yẹn sínú ayé wa nítorí àwọn olóòtítọ́ sí Ọlọ́run? Ṣùgbọ́n Olúwa ń pè wá nítorí pé kò tí ì pẹ́ jù. A sì ní oore ọ̀fẹ́ nítorí a ò tí ì kú. A sì ní àǹfààní torí pé a ṣì wà láàyè láti padà wá sí ọ̀dọ̀ Ọlọ́run, láti tú ọ̀nà wa ṣe níwájú rẹ̀. Ó ní ẹ tú ọ̀nà yín ṣe. Ẹ jẹ́ ká tú ọ̀nà wa ṣe nípa wíwá ojú rẹ̀, nípa bíbẹ Ọlọ́run. Olúwa, mo ti ṣẹ̀ sí ọ, ṣàánú fún mi. Aláàánú ni, yóò sì mú ọ padà, yóò sì ràn ẹ́ lọ́wọ́. Ẹ jẹ́ ká tẹríba láti gbàdúrà. Jẹ́ ká sọ fún Ọlọ́run, Olúwa, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, ṣé fóore ọ̀fẹ́ tí mo rí gbà ní àṣálẹ́ yìí. Mo yìn ọ́ nítorí pé ò fẹ́ kí n ṣègbé. Mo dúpẹ́ Olúwa nítorí pé ẹ ràn mí lọ́wọ́. Ọlọ́run mi, mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Jésù, mo ti tún gbọ́ ọ̀rọ̀ rẹ o. Èyí tí àkọlé rẹ̀ ń sọ fún mi wípé àkókò láti ṣe àtòkọ́. Náà ni àkókò láti ṣe àtòkọ́ tẹ́ḿpìlì. Èní pé àkókò náà ni eléyìí láti ṣe àtòkọ́ ayé mi. Tẹ́ḿpìlì rẹ ni mo jẹ́. Tẹ́ḿpìlì rẹ ni èmi ń ṣe. Tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ ni mo jẹ́. Olúwa, jọ̀wọ́ tú ayé mi kọ́. Jẹ́ mo padà wá sí ọ̀dọ̀ rẹ. Olúwa, gbà mí. Ràn mí lọ́wọ́ Olúwa láti jẹ́ tirẹ̀. Agbára àti oore ọ̀fẹ́ láti jẹ́ mímọ́ sí ọ. Gbé wa ayé, má ṣe fi mí sílẹ̀. Agbára tí ń ní ìgbóná sí iṣẹ́ rẹ. Olúwa, gbé wọ̀ mí. Olúwa, dúró tì mí. Ṣàánú fún mi, Olúwa. Olúwa, èyí tí mo bá ara mi jà ti tó. Èyí tí mo fi ọwọ́ ara mi ṣe ara mi ti tó. Olúwa, gbà mí lónìí. Ṣàánú fún mi, Olúwa. Mú mi padà wá sí ọ̀dọ̀ rẹ. Ẹ jẹ́ kí a sọ di àdúrà. Ọlọ́run ayérayé, mo gbé yín ga, ẹ ṣé fóore ọ̀fẹ́ láti mo rí gbà ní àṣálẹ́ yìí. Ọlọ́run, mo yìn ọ́ nítorí pé ẹ dára sí mi. Ògo ni forúkọ ẹ̀yin Ọlọ́run. Olúwa, mo dúpẹ́ nítorí pé ẹ ń bá mi sọ. Ní ìgbà náà, a bà tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́. A wó palẹ̀, a sọ di ahoro láti ọwọ́ àwọn ọ̀tá. Nítorí àwọn ènìyàn rẹ ń dá ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. A kó wọn lọ sí ìgbèkùn. Ṣùgbọ́n nítorí àánú ńlá rẹ, àánú rẹ tí ó pọ̀ tayọ ré kọjá, ẹ sì pàṣẹ fún Kírúsì láti dá àwọn ènìyàn padà, àwọn ènìyàn rẹ padà sí Jerúsálẹ́mù. Ẹ sì tún pàṣẹ fún Dárúsì láti mú kí iṣẹ́ ilé náà kí ó tó padà bọ̀ sípò, kí ó tó padà tẹ̀síwájú sí. Ọlọ́run, iṣẹ́ ń bá mi sọ nípasẹ̀ wòlíì rẹ Hágáì. Olúwa, jọ̀wọ́, ó ń gbàdúrà agbára tí ó rọ̀ ọ̀fẹ́ ní orúkọ Jésù ti Násárẹ́tì láti kíyèsí ayé mi, láti kíyèsí iṣẹ́ mi. Olúwa, gbé wa ayé mi, mo padà wá sí ọ̀dọ̀ rẹ. Ní orúkọ Jésù, ṣàtúnṣe ayé mi. Olúwa, gbà mí. Àánú ńlá rẹ ni mo béèrè. Fàánú ńlá rẹ gbà mí lórúkọ Jésù.
èyí tí mo ṣe ara mi tó, èyí tí mo yọ ara mi lẹ́nu tó, lórúkọ Jésù. Olúwa gbà mí, agbára oore ọ̀fẹ́ láti rìn nínú rẹ, láti ṣe ìfẹ́ rẹ, láti rìn nínú ìgbọ́ràn pípé ní orúkọ Jésù. Olúwa gbé wọ ayé mi ní àṣálẹ́ yìí, má ṣe fi mí sílẹ̀, mú ayé mi tẹ̀síwájú ní orúkọ Jésù. Mú ayé mi tẹ̀síwájú, ẹ̀mí tí ń gbé ìgbé ayé ìwà mímọ́, ẹ̀mí tí ń fi ọ́ ṣe ní àkọ́kọ́ nínú ayé mi, nínú ìní mi, ní orúkọ Jésù ti Násárẹ́tì. Olúwa gbé wọ ayé mi, má ṣe fi mí sílẹ̀, Olúwa dì mí mú, má jẹ́ n bojú wẹ̀yìn ní orúkọ Jésù. Má jẹ́ n bojú wẹ̀yìn,